Bàbá, iná ti wá jó dórí kókó báyìí o. Lóòótọ́ ni nǹkan tẹ́ sọ o. Ìyàwó mi ló kwájé ńlẹ̀ o. Mo dẹ̀ ti bẹ̀ ẹ́. Ó lóun ò ní gbọ́, òun ò ní gbà. Kò sí nǹkan tí mi ò fi bẹ̀ tó bàbá ẹ ṣàánú mi. Òkété rẹ̀ gbàgbé ìbọ̀ṣe. Wọ́n dìgbà látọ̀ wá káwọ́ márí lọ́rọ̀ rẹ̀. Kò sí ṣíṣe kò sáìsì. Ẹlẹ́ran ti tú mọ́ ṣe sọ fún ọ. Wọ́n ti gbájé rẹ̀ padà. Bàbá ẹ̀rọ ọjọ́ bá wá wò tó bá dá padà fún ọ. Nìkan tó máa retí ọ̀nà àbáyọ. Wọ́n ti bọ́. Bí wọ́n gbọ́dọ̀ tán ó ti bọ̀. Bàbá, ẹ má jẹ́ kó bọ̀. Ẹ ṣàánú mi, ẹ gbà mí lágbàtàn. Ẹ kò gbé yín náà lè má sọ pé kí n já tàmí yín lò pé yeye ọmọ ní gbọmọ bàbá ọmọ ló ń gbọmọ, ẹ gbà mí bàbá, ẹ ṣàánú mi. Ẹ má yẹ kí kó bọ̀. Ẹ má yẹ kó bọ̀, ẹ má yẹ kó bọ́ mọ́ mi lọ́wọ́. Nǹkan tá a bá lè ṣe sí ni kẹ́ jẹ́ kí n mọ̀. Má jẹ́ tán. Tó bá ní nǹkan kan wà tó lè ṣe mò ń tán ọ ni. Wọ́n ní kó tèrò ara rẹ̀ pa. Wọ́n ti gba wájú sí ọ báyìí. Kọ́tà o. Wọ́n ti kẹ̀yìn sí ọkọ̀ ọ̀tá. Tó wá wá kó wọ nìkan kó wá máa rò ó. Ọ lọ́wọ́ gbọ́n bọ́ sí máa wá àwọn ọ̀rẹ́ tó mọ̀ pé wọ́n ò lè ràn lọ́wọ́ ńgbà kan bá tán lọ́wọ́ rẹ̀ torí ajé wọn ò pẹ́ tán mọ́ o. Bẹ́ẹ̀ ni àwọn tí ó lè ràn lọ́wọ́ tí ó lè rí nǹkan gbàjẹ́ lọ́wọ́ wọn yorùkọ rẹ̀ kúrò láàrin àwọn olówó tó ti kà ọ́ mọ́ rí. Ilé tó ti ní ti dilé onílé o. Bàbá má sọ̀rọ̀ òdì sí mi náà, má fẹ́nu sọ̀rọ̀ òdì sí mi bàbá. Bàbá ẹ má sọ báyìí. Èyí tí mo rí mò ń sọ fún ọ. Bàbá ẹ má rí ẹ má sọ. Kí ni kọ́tẹ́ sọ? Bàbá ṣe mọ bí mo ṣe jẹ́ ládùúgbò mi ṣá. Mi máa ní chairman landlord association àdúgbò mi. Mo ṣe kí ọlọ́kọ́ ni mo gbọ́ tó ọjà ọmọ lọ́tọ̀ pa nígbà kan bá dágbà ó. Bàbá ọ̀nà mi náà ṣe wá síwájú pé kí ni mo fẹ́ ṣe bàbá ẹgbẹ́ bá jẹ́ kọ́rọ̀ rí bẹ́ẹ̀ ṣàánú mi. Ẹ ṣàánú mi nígbà tó bá rí pé wọ́n yọ orúkọ chairman kọ́ ní landlord association tí ó sì kankan tí ó fẹ́ fi sọ pé òun landlord ló mú. Ẹ wo bàbá ẹ ṣàánú mi kọ́tà bá fẹ́ ṣe ní ká sọ pé kí ni kọ́ ẹ̀fọ́ ó tún náà níbi tá a dúró gbègbà ní ẹ ṣàánú mi, ẹ bá káyé mi rí báyìí. Ẹ ṣàánú mi bàbá, ẹ ṣàánú mi. Tí ì bá ṣe pé mo jẹ́ àgbàdo kan ní tí ọ̀gbọ́dọ̀ kan orí tí n bá kan ilé tí mo kọ́ wò ó lọ tó lójú mi mo gbé ìlú bàbá mi jáde ilé yìí ìlú ìpàdé ẹ̀fẹ̀ mo gbé ìlú wọn láti kọ́ ọmọ kékeré tí ilé rí fún bàbá mi sọ. Wọ́n mọ̀ pé ológo kan láà tẹ́lẹ̀ kó tó di pé ọ̀dọ́mọ ìyàwó rẹ̀. Ọ̀ ti sọ fún mi tẹ́lẹ̀ ká má ti á lọ ọ̀dọ̀ ìyàwó rẹ̀ rárá. Bẹ́ẹ̀ ni. Sọ kékeré ò tún yé mi, ẹ̀yin náà mọ gbogbo. Kì bá ẹ ṣe nǹkan kékeré tó ṣe pé ìmọ̀lẹ̀ rẹ̀ tàn bò. Ẹ tún ti dé nìyẹn, ewu tún ni pé ẹ mọ̀ pé mi àti ìyàwó mi nìkan náà la wá sọ́dọ̀ mi àti ìyàwó mi nìkan náà ni ewu tún wá ní kò sẹ́nìbọ̀dì. Ọmọ rẹ kí ló sọ fún ọmọ rẹ kọ́. Kí ló tẹ̀ kàn ń ṣe báyìí? Kí ló tẹ̀ kàn ń ṣe? Ṣé mo ń ṣe bí asínwó àbí bí ìwé? Mi sọ pé ń ṣe bí asínwó bọ̀ àgbàlagbà yín tí fẹ́ máa ń ṣe bí àgbàlagbà. I don't know, maybe it's old age or something. Ẹ̀yin náà mọ̀ kó sí nǹkan tí ẹ mọ̀ ń pa mi. Ìyàwó mi èmi àti ẹ̀ láti gbà tá ti fẹ́ra àgbọ́pá àgbọ́po àti ìbímọ kankan. So ìwọ́n tún wà lọ́mọ tẹ tún béèrè. Kí ló tẹ̀ tún tẹ̀ ṣe báyìí náà? Tí n bá fẹ́ ní bọ́ sọ̀rọ̀ ọgbọ́n tí n bá fi kí ìfọ̀kọ̀ sọ̀rọ̀. Èmi mọ ọmọ tí mo rí. Kí mo sọ fún ọ? Èmi mọ ọmọ tí mo rí. Òkú tí ń bẹ nínú ọdún ìyàwó rẹ̀ tó bá ti wá gbogbo ọ̀nà kan gba ọmọ ìpayà sọ̀rọ̀ ìyàwó rẹ̀ tó ló gbọ́n sí owó rẹ̀ tó yọ padà máa bẹ́ ọ̀nà nígbà ọba rí pìtìpìtì owó tí ó mọ̀ ní alára rẹ̀ ọ̀nà báyọ̀ kan tó bí wà ìlú ìlú bẹ́ẹ̀. Níkẹ́, jọjọ náà. Nígbà tó ń pè mí pé òun á ta, òun dúdé mi. Ó sọ fún pé òun mú yànbọ̀ náà. Calm down. But you see, like so shake. You should make him know what today ma fi just so. I don't understand. Mi ò ṣe kí ni. Wọ́n ní nǹkan tó ń wá kò sí lọ́wọ́ mi. Kí ló tún fẹ́? Èmi ìfani kan fọ́ mi wọ́n fún mi. Èrò èèyàn méjì kó má di tí wọ́n nìkan. Èyí ní ìfún. Ọmọ wo? Because ọmọ ìgbà eléyìí mo mọ̀ ìgbà eléyìí. I know you tried all the possible means to get
true to me, but the thing is, at the end of the day, ó dà pé òun sọ fún mi pé ìgbà yẹn lélẹ̀ ó wá mi ó rí mi. Ó ní àmì tó dẹ̀ wá gbà yẹn tó rí. Èmi tí wọ́n gbéra mi wá ń sọ pé tí wọ́n gbà pé mo ti ṣetán láti ṣe bí bàbá lórí ìgbésí ayé ọmọ mi. Kódà ọlẹ́rọ èèyàn méjì ṣe máa dé tẹ́nìkan. Ọlọ́mọ ẹ̀ kárí kódà mo fún àbẹ̀ pé láti jọ ìpè àpè àbí amọ̀ nílé tó wá ti náwó. Nísòro. Ọmọ wo? Ọmọ wa wo? Ọmọ wa tàjọ bí ní ìgbà yẹn. Níkẹ́, nísòro. Mr. Man, jẹ́ kí n sọ fún ẹ. Lóòótọ́, nígbà tí kìnìún ṣẹlẹ̀ láàrin mi àti ẹ̀, mo lóyún. You see, thank you so much. Nísòro. Mo dẹ̀ gbé Níkẹ́, ó gbé boyfriend ẹ̀. Nobody. Wọn ò gbé call mi ò rí wọn. As èmi náà mọ ọgbọ́n tí mo dẹ̀ rí gbogbo kan tó ń ṣẹlẹ̀. Èmi tí mo ti gbé dànù. Mo dẹ̀ wo ni à. Nígbà tí mo dẹ̀ gbé dànù tán. Tèmi náà dẹ̀ rò pé kí ló tún ṣẹlẹ̀. Mo tún pàdé ẹni bí ọkàn mi. Mo dẹ̀ lóyún mo dẹ̀ bímọ. Bó ti jẹ́ pé olórí burúkú náà nìyẹn náà. At least mo rí ibi tí mo sọ ẹrù mi kà. Ó sọ mi kankan lọ́wọ́ mi. Don't baby. Sún sẹ́yìn ni. Ọ̀gá sún sẹ́yìn jọ. Ọmọ ṣíwo ló sọ, wọ́n lò lọ́mọ kankan lọ́wọ́ mi. Kí ló ṣẹlẹ̀? Sún. Gbólóhùn. Kọ súná. Àní kò sún má pariwo. Nísòro ọmọ wo ló pè? Jọ tó wáyé pé olúwa ti fẹ́ wá jáde ń sìn. Ó wá rí ẹ̀ wá sáyé ọ̀gẹ̀. Wà nípa ọmọ ẹni. Níbo lẹ ti jọra? Fíìlì bàbá òṣìwò. Onídàáfáyé fatherly love. Ṣọ̀kọ́ tó ṣẹlẹ̀. In fact, méjì ń sìn. Oru yín mú mi. Ẹ kó bo èrè burúkú yín. Ẹsẹ̀ ìdọ̀tí. Ẹ kó kó lẹ́sẹ̀tì mi. Bíbẹ̀ kò máa pariwo. Kò sọ ọmọ ẹ lọ́wọ́ mi. Bàbá bọ́ta. Ó. Ẹ máa ṣe ìjẹ̀ fún ẹ. Ó lè gbàbọ̀dé fún mi o. Ó yá máa lọ. A ní kò máa lọ. Kò sọ mẹ́kọ̀ọ́ kan lọ́wọ́ mi. Ire o. Olúwa ti fẹ́ mi Àṣàkẹ́ àbáyé. Wọ́n mọ̀ pé o fẹ́ rí wèrè. Wọ́n ní kókó sí lọ. Ayé bá jẹ. Lọ́kì ní àná, olóhùn ògbà, wọ́n wá sí orúkọ ọmọ wèrè káàkiri. Hello? Yeah? Ta ló ń sọ̀rọ̀? Ṣé Jídé kan náà tí mo mọ̀ nìyẹn? Kí ló fẹ́ sọ? Kí ló ṣẹlẹ̀? No, kí ló ṣẹlẹ̀? Kí ló fẹ́ rí mi fún? Sọ̀rọ̀ sókè dáadáa ni ò gbọ́ ẹ, kí ló fẹ́ rí mi fún? And so? Jọ̀ọ́ ṣé o ti sọ̀rọ̀ tán? Ṣé kò jù bẹ́ẹ̀ lọ? Tó bá ní nǹkan mi tó fẹ́ sọ kó já kó ṣì kúrò lórí fóònù fún mi. Mo ti gbọ́ ẹ. And so? Torí oyún ìgbà yẹn náà ni mo ṣe wá báyìí. Mo mọ̀ pé mẹ́rin máa ti dàgbà ń sìn. And it won't be nice if I'm not responsible as a father. Do you understand? So I want to be responsible as a father. Torí mo ṣe ní kí wọ́n bá ẹ pé okay, ọmọ mi ìgbà yẹn ń kọ́ bàbá ẹ̀ ti dé tó fẹ́ wá ṣe responsibility ẹ̀ lórí ọmọ ẹ̀ o. So òun nìkan tí mo ṣe wá báyìí. No, can you shut your mouth? Ọmọ wo? Ṣé wà okay? Ọmọ wa. Ọmọ ẹ̀yin mélòó? Ṣé nǹkan máa ṣe? Shut up your mouth! Are you crazy? Baby, ìyàwó fẹ́rẹ̀ mi. So, mo wá lọ sí hospital. Okay. Ìgbà tí mo wá débẹ̀, wọ́n wá ń ṣe oríṣiríṣi test fún mi. Test yẹn pọ̀ gan-an. In fact, wọ́n gba ẹ̀jẹ̀ mi. Àtọ́ àgbẹ̀jẹ̀ ńkọ́ ẹ̀ ò náà fẹ́ ṣe test fún ẹ. Ṣé bẹ́jẹ̀ náà ló máa gbà tó máa fi ṣe test fún ẹ? Ó wà painful mi, baby. Ìgbà tó wá gba ẹ̀jẹ̀ yẹn.
Baby, jẹ́ kí n sọ̀rọ̀ náà. Òkè sọ̀rọ̀. Nígbà tí wọ́n wá ṣe gbogbo test yẹn tán, dókítà yẹn wá bá mi, ó wá ní positive ni. HIV. O ti ní HIV. O ti ní HIV wọ́n mọ̀. Baby, kí ló mean by HIV? Ọlọ́run má jẹ́ kí èmi rí rẹ̀ o. Ìwọ náà lọ sọ pé positive HIV lèmi dẹ̀ mọ̀ kọ́ máa sọ pé HIV positive. So tó yẹ kí n ṣe wọ́n báyìí pé àṣẹ HIV ṣe ní ṣé o ti di AIDS àbí I don't know. Anyway, èmi ò ní irú ogun HIV o. Good news ni. Ṣé o ìgbà tí doctor yẹn fẹ́ sọ? He was so happy. He was like, auntie, congratulations o. Like, he was even like, congratulations to you and your boo. O ti lóyún. Yes, babe. I'm pregnant. Olóyún. Yes. Nǹkan ayọ̀ ló tó tọ́. Congratulations to you and your boo. Thank you, my love. Ọlọ́run bá yín tọ́jú oyún yìí o. Ọlọ́run á jẹ́ kó dàgbà láyọ̀ ẹ̀ dẹ̀ bímọ láyọ̀ àtàlàáfíà pé tó bá ṣàtìdé ìgbà tẹ́ bá bímọ ẹ jẹ́ kémi gbọ́. So ìpín alẹ́ attend ní mi. Congratulations. Nǹkan ayọ̀ ní tòótọ́ for real. Nǹkan ayọ̀. Congratulations to you and your boo indeed. Baby, stop. Kí ló ń sọ? Èmi àti ẹni wọ́n sọ. Don't stop jàre. Báwo ló ṣe máa jẹ́ mi àti ẹ? O ní pé doctor sọ pé congratulations to you and your boo. Kò lè jẹ́ mi jàre má náwó sí mi. Ó dẹ̀ ń náwó sí mi ẹbí your boo bí tí wọ́n sọ pé your boo. I'm not your boo. I'm not your boo. Boo tèmi ò débi pé à ń fúnra ẹni lóyún náà. Ó ṣe máa sọ pé lóyún. Lóyún fún kíni? Ṣé gbogbo ilé tó ń wo bá pẹ́pẹ́ ìṣúná ló bá dé náà? Ṣé o bẹ́ẹ̀ pé kíní ni? Ọmọ máa ń calculate nípa àpá ìjọba ìmá ti save up pé ìjọba bàbá ẹ̀kú òkè. Dútú ṣe nílẹ̀ la máa lọ fi ṣe fàájì o. Ó dẹ̀ sọ pé lóyún síbo nílé ọ̀rẹ́ mi tí mo ti ń scott. Àbúrò àyè pé bí tó tún wá máa nílé ọ̀rẹ́ mi tí mo ti. You cannot love it that way. You cannot love it that because ìyàrá tó fún mi bẹ̀ gan mo ju mattress lẹ́lẹ́bẹ̀ no there's no you love what you love what. Ẹ̀mí ò ní rọ àwọn olè lóyún wo lọ bá bú ẹ̀ tí o lóyún fún. My love. Wọ́n I can't stop ẹja ìwé I can't even hold your hands again. You cannot hold my hand jare. Stop. You can't stop. Tí mo ṣe ń kọ́ ló ń parọ́ dẹ̀ ń sọ pé kí n jí. Stop now, baby. Wọ́n ló lóyún now. Bẹ́ẹ̀ máa sọ bẹ́ẹ̀ mi like ẹ o. Mi like ẹ o. O ṣe máa sọ pé mi mo lóyún. This is an expensive joke. I'm not going to take that. Yẹ́lá kó mo kó ṣe ń ṣe. Bí a kò lọ bá bú ẹ̀ tó ń sọ pé wọ́n sọ pé congratulations to you and your boo. Do I look like a boo? Do I look like a boo to you? You are my boyfriend. No, do I look like a boo to you? You are my guy. The pregnancy is yours, babe. Wọ́n dà kó mo kó ṣe ń ṣe. Eré ìta ní Eré ìwà expensive o. Eré ìwà expensive. Oh, so ká lọ́mọ yẹn wà, o expect kí n gbé wá fún ẹ. Tówó ló fẹ́ ṣe responsible father. Responsible father, my foot. Anima, kí n gbọ́ ọmọ mi wá fún ẹ kó fi ṣògbọ́n owó náà. No. Kọ́pá. Ogowo bí ti bá wo ogowo kẹ́ ẹ. I just want to be responsible as a father. So that's all I'm asking for. I'm not asking for too much. Shut your mouth. Okay, mo ti dákẹ́. I mean, shut your mouth. Àbí wọ̀nyí náà kọ́. Oh, o lè rántí pé o fún èèyàn lóyún àbí. Débi tó wá ń béèrè ọmọ, like olórí láyà ń béèrè ọmọ. Níwọ. Anyway, for your information, ọmọ yẹn kò sí. Tó bá tiẹ̀ wà, mi ò lè stop solo kí n gbé wá fún irú ẹ̀ yìí. Idiot, animal, ẹranko ọ̀dẹ̀, akọ̀dá, goat. Baby! Baby bó ṣe fine. Ojú baby bó ṣe tutù. Kò tún sí. Jọ torí Ọlọ́run. Because I don't understand why you're baby mi. Kí ló ṣẹlẹ̀ nǹkan tó bá bá wà ní kò sọ. Baby. It's normal for my baby to react like this, but reason tí mo ṣe fi wà ní láti ríra ni pé torí ọ̀rọ̀ ọmọ wa, ọmọ mi, ọmọ ẹ̀, ọmọ wa tàjọ bí. So torí ẹ̀ ni mo ṣe wò báyìí pé kò ní dáa kí n má ṣe bí bàbá nínú ìgbésí ayé ọmọ wa. Ó ní mo ṣe wá wò báyìí pé ọmọ mi látijọ́ yìí tí bébì mi bí fún mi mo ní láti rí kí n tiẹ̀ ṣe bí bàbá lórí ẹ̀ kí n ṣẹ̀tọ́ mi lórí ẹ̀ kó mọ̀ mi bí bàbá kó wò báyìí pé bàbá gidi ni bàbá yìí. Iṣẹ́ káàbọ̀ ìbò lẹ́yìn tí fẹ́ máa fún mi problem. Hold on. Ọmọ ìwé ló sọ. Nǹkan tí mo ń try láti sọ ni pé my child, our child, ilé tó bí fún mi,
mo wò báyìí pé it won't be nice tí mi ò bá wà nínú ìgbésí ayé, so I want to be present in his or her life. You want to be present. Ìjọba ti pé ó dàbí nǹkan tí bá rántí dàgbà nǹkan tó sọ kó dà wá oyún lèmi rántí pé dà wá ohun ìbímọ fún mi jẹ náà ọmọ tí mo bí òkè ṣe tí kìnnìkan tí ó yé mi ní ọ̀rọ̀ tó sọ sẹ́yìn Ayọ̀mídé which is orúkọ. But now Yorùbá kan wà tó sọ tí ò yé mi bóyá kó bá mi rephrase it, like maybe you should make me understand in a language that I speak or a language that I understand. Because ó sọ̀rọ̀ kan sọ wípé oyún ló dà wá pọ̀ ọmọ kò dà wá pọ̀. How? Yes now, lóhun kò yé ẹ ní. Ó mọ̀ pé nílé ayé yìí téèyàn bá rìnrìn àjò èèyàn lè jọ wọ mọ́tò kan náà náà o get tàbá dé jọ gbé à ń lọ sí Ìbàdàn sìn àjọ wọ mọ́tò kan náà àwọn mọ́tò tó ń lọ sí Ìbàdàn bó mọ̀ pé tàbá dé Ìbàdàn oníkálukú máa bọ́lẹ̀ ní ibi tí ó ń lọ gangan ó mọ̀ tí wọ́n bá bọ́lẹ̀ níta mẹ́rin kémi bọ́lẹ̀ lópò so ó yàtọ̀ síra wọn. Sọ ti yé mi pé sọ ẹ̀rù lè bọ́lẹ̀ lópò. So oyún ni ìwọ ni ọmọ kò kì í ṣe títí ẹ kò jù bẹ́ẹ̀ lọ. You have every right to be angry. You have every right to react this way. I am back and I'm back for good. Ó jẹ́ má bá kìsìkú àánú ẹ̀ ń ṣe mí because I'm a married woman. Ilé ọkọ tèmi lèmi wà ibi tó ń fún mi láyọ̀ tó ń fún mi lálàáfíà tó ń fún mi ní peace of mind tó ń dà mí láàmú ń bẹ̀ tó ń béèrè pé bó mo ti gbọ́mọ wá. So I don't understand. Kí ni kí n sọ fún bàbá ọmọ? Náà kí ni kí n sọ fún? Nǹkan tó fẹ́ sọ fún mi náà ni kò sọ fún mi ṣe mí ní bàbá ọmọ. Ìwọ kọ́ ni bàbá ọmọ. You're mistaken. Bàbá oyún nìwọ. Bàbá ọmọ ló wà nílé yẹn. Ó dẹ̀ fún mi lálàáfíà, ó fún mi ní ìfọ̀kànbalẹ̀. Ó ń tọ́jú ọmọ mi. So òní wá òní jáwá bí new stars nsìn. Kó wá máa sọ̀rọ̀ òṣì torí gbogbo gbà yẹn ó ṣe bí kò gé tiẹ̀ lọ ò gbọ́ anything. Àwọn olóhùn ò ní jẹ́ kán lè dá padà. Tó bá wà kí ẹ fún ọmọ tó ń wá kiri yìí tó wá yìí ó máa padà kò bí tíwárì ẹni. Tó bá tún wá bí tó bá gbá ẹ mú má ní kó nù ẹ àná sáré ó dàpọ̀ rí ẹ ò pé má wá mi wá bímọ o má wá mi wá bímọ o. ẹbí ẹ kọ́. Kí ló kọ ìyá rẹ̀? Péjú mi sá. Ayọ̀mídé ọmọ Péjú o Ayọ̀mídé ọmọ Péjú o Ayọ̀mídé ọmọ Péjú o àtẹ́lẹwọ́ wọn bá là lónìí àmẹ́ni ọkọ o onílà tó kọ̀ gbé nǹkan ló káwọn èèyàn ká nǹkan ló kọ̀ gbé adé afúkìní tí sọba aranko ní ìwẹ́ àgbẹ̀nu omirin náà tẹ́já o kọ́yẹ̀ ọ̀la. ọmọ òun rè ọmọ tó gbókò wáyé rèé tí mò ń sọ̀rọ̀ rẹ̀ tí mò ń fọ́n rírì rẹ̀ tí ó là fún òun òsì rẹ̀ ilékílé tọmọ ìbáwọ̀ bó ti wọ̀n àtòsí kan mọ́ wọ́n dòrò ọ̀rọ̀ padà ọmọ tá sọ̀rọ̀ rẹ̀ lè ọmọ rẹ̀ mọ́ bọ́ ọyọ̀. Ẹjọ́ kí wá ní next thing láti ṣe kí ni next line of action kí tún ní àwọn ìgbésẹ̀ tó tún kù láti ṣe fún mi láti gbé ẹ understand bóyá nǹkan míì tí mo tún ní láti tún ṣe nǹkan tí mo bá ní láti ṣe tún sọ fún mi bàbá kí tún lọ ṣe. ó dárí ó ṣe wá gẹ́gẹ́ àgépadà ẹ̀yìn báyìí. nígbà ó ti mọ̀ bí ó ṣe dáṣẹ̀ wọnú ilé rẹ̀ ni ó gbìyànjú rẹ̀ báyìí bó ṣe mú wọlé ọtí tán. tí Ayọ̀mídé bá ṣàtìwọ́ nílé mi àbùṣebùṣe ọtí tán. Bàbá gbogbo nǹkan tó bá gbà ní wàá fífún wa lè sọ pé Ayọ̀mídé wá sínú ilé ló padà sínú ilé. Ibi mà bọ́ ọ̀rọ̀ tó ọba lè rí i sí. Irú ẹ òṣìwò nìyẹn ibo ló ti ń ṣe irú ẹ ojú wo ni mo fẹ́ fi sọ fẹ́ni ẹlẹ́ni wípé ọmọ tó ti ń tọ́ láti ọjọ́ ìwà kò kí ń ṣòun ló bí ẹ̀yin náà gbọ́rọ̀ náà wọ́n máa understand báwo náà ìfẹ́ understand. I don't understand. That's what I mean. Yes, and I'm here. That's it. That's why. Jọ torí Ọlọ́run ṣó tiẹ̀ rí ó tọ́ sí gbogbo èèyàn kó pe Ọlọ́run lọ́ba aláṣẹ pé kó ṣe bí òkò bó tiẹ̀ o. Okay, wọ́n ìgbé kò máa sọ fún wa. I don't want you to say anything. Ọlá yín ló jẹ o. Ẹ̀yin náà mọ bó ṣe jẹ́. Mo ṣàlàyé fún gbọ́n máa mọ̀ pé kò ní slot mi. Inú tó ń bi understanding. But torí tá bá ní káàbù bí ejò ṣe gùn tó
la fẹ́ fi iná bọ̀ a bá tí iná bọ́lé o a dẹ̀ máa jó nǹkan tó yẹ ká jó kí ló ní sùúrù ó ti pé padà tó bá ń wojú ẹ̀ báyìí wàá máa yí ìfẹ́ wọ́n rí pé lọ́ọ̀bù wà lójú ẹ̀ ní ṣòfẹ́ ká yí ẹ bàjẹ́ níjọ́ kí la lè ṣe má wáyé ẹ̀ nù báyìí. Kìkì lọ sọ fẹ́ ní ẹlẹ́ni tó jẹ́ wípé gbogbo nǹkan tó ṣe lọ́jọ́ ayé ẹ̀ àti fi raise ọmọ náà ni. Tó bá ti jẹ́ pé bẹ́ẹ̀ ni ó ní clause nínú o, in fact he has a big clause. Kí ni clause tó wà ní? Kí ni clause tí ó sì nínú ẹ̀? Nígbà tó bá fi ti sùn ok kí ni anything àwọn ok anything. Ẹ mọ̀ pé tí n bá ti sọ gbóhùn kan ni mo bí Ayọ̀mídé fún. Tó bá ṣe ẹ̀yin náà ni ẹ mọ̀ pé máa lé onítọ̀hún bí ajá ni. Tó má dẹ̀ ti dẹrù mi síta tó ti da tọmọ mi síta òun á gbà mí tọwọ́ tẹsẹ̀ wọlé ni. Happily ever after forever and ever kò jù bẹ́ẹ̀ lọ nínú ilé tiẹ̀. Ìbò báwo kí ni kó wá sọ fún ìyàwó tó wà nílé báwo ni kó sọ. Kí ló kọ́ mi pẹ̀lú ìyàwó tó wà nílé? Ok. Mi láìkẹ́ o. No kò yé. Ó ti gbà. Kí ló wí? Ṣùfẹ́ ká yé bàjẹ́. Lásìkò kí n máa yí kí n fẹ́ sọ fún ìyàwó lórí ṣe. Wà á bẹ kọ́ sí ìwé máa fún ẹ̀kọ́ lọ sọ fún ilé. Ọgbọ́n gbàdọ̀. Ó ti gbà jàre. Ó ti gbà. Èṣù ní yáyìn. Ìfẹ́ àdé ẹ̀dálẹ́ ni. So nígbà tí ìyá ti gba gbogbo nǹkan sìn, ṣá lè lọ sí ilé Excel àbí a lè lọ sí ilé Excel ká lọ kẹ́rù ẹ̀ àbí ká dúdà àwọn àkó lè pack 1 or 2 things. Bí akẹ́kọ̀ọ́ kó fún mi rú láti bí ẹ má jẹun lè délé. Akanni, ẹ ṣe nǹkan tó tó báyìí. Ẹ gbọ́n adúrú nǹkan báyìí wò. Abájọ náà tíyàwó ẹ̀ tó ṣe ń ṣe fílẹ́ńgẹ́ tó ń gbú gbogbo èèyàn gàràgàrà tó kàn ṣe ìdóhùn ṣá. Ẹ̀yin ọmọ yìí, ẹ mà ti báyé jẹ́. Ọlọ́run o. Kò sí wàhálà. Sórí ọmọbìnrin tí wọ́n sọ yìí, ìwọ sọ fún mi pé o ti gbọ́, o ti gbà láti fi wọlé gẹ́gẹ́ bí ìyàwó. Máa mọ bí ṣe máa lọ rí àwọn pẹ́rẹ́ǹtẹ̀ láti lọ ṣe gbogbo nǹkan tó bá tọ́ àti ibi tó bá yẹ. Ṣé wàá rí tọ́ ọmọbìnrin yẹn bá òfin tán àtọmọ mi? Tí nǹkan wá rí bọ́n ṣe sọ pé ó máa rí lóòótọ́, ìyàwó ẹ̀ á máa gbádùn. Á mọ̀ yí pé ẹran tá a fà báyìí tí kò jà òun ni wọ́n ń pè ní lọ́mọ. Ṣebí mò ń mú gẹ́gẹ́ bí ọmọ tẹ́lẹ̀tẹ́lẹ̀. Nísìnyí ni màá wá ṣe ìjẹ́ kó mọ̀ wí pé ìyàwó ọmọ lásán ló jẹ́ sí mi. Ìwọ fẹ́ rí àti ẹ̀ sílẹ̀. Ìgbéyàwó iná ni o. Lẹ́mọ̀ ìdí. Feel at home. Ilé ni ilé ẹ̀. O ò ní problem kankan. Ìwọ kan darling. Akanni dà. Akanni mi, ọmọlá, gbèlè máa ìdí à. Ẹ káàsán mọ́ mi. Ẹ ká. Ẹ káàsán. Hi. Ṣé wà okay? Dámilọ́lá. Wo bí ìbá ìwọ ni mò ń bá sọ̀rọ̀ ojú lọ. Ẹ má bínú mi mọ̀ pé mi lẹ́ ń bá sọ̀rọ̀. Ojú lọ̀rọ̀ wà. Gẹ́gẹ́ bó ṣe mọ̀ mí lánàá kó tó dé ni. Ó mọ̀ wípé mi kì í sọ̀rọ̀ púpọ̀. Bẹ́ẹ̀ mi ò kì í pariwo. Àpòròdè kágbọ̀n. Afẹ́fẹ́ ló máa ń fẹ́ lọ. Ọkọ ẹ̀. Ìyẹn ọmọ mi. Akanni mi. Olówó orí mi. Òun ló ń ṣoríire lénìí. Ìdí nìyẹn tó ṣe rí gbogbo wa yìí. Tá fẹ́ bá yọ. Ẹ jọ̀ọ́ mà, mo ti ẹ̀ ń gbọ́rọ̀ yìí dáadáa tẹ́lẹ̀ bọ́ bẹ́ẹ̀ ṣe sọ débi kan ó wá dàrú mọ́ mi lójú. Ẹ jọ̀ọ́ ẹ sọ pé Ọlájídé ó ṣoríire. Bẹ́ẹ̀. Àti lẹ́yìn tèmi
Ọlájídé oríire. Oh! My dear. Ibi tó máa fojú sí. Ọ̀nà ó máa gbàbẹ. Ọlọ́run ò máa jọ yín. Yes! Ọlọ́run ò dàbí ẹ̀yin èèyàn. Ṣó fẹ́ gbọ́? Ọ̀rọ̀ ti bá bò mí yìí o. Má ká sọ̀rọ̀ jù. Mo fẹ́ kó dìde níbi tó wà yẹn. Ma? Yes. Àbí mi ò tí lè bẹ́ sọ̀rọ̀ mọ́. Why not? Ẹ lè bá mi sọ̀rọ̀. Dìde mi. Yes. O lè lọ báyìí. Okay. My darling. Ìwọ lè dìde báyìí. Lọ síbi tí ayé wà. O ṣé my dear. Ọmọ alálùbáríkà. Wọ́n mọ̀. Ṣorí pọ̀ set. Ẹ jọ̀ọ́ mọ́ mi o, kò yé mi o. Ṣé à ń ṣe movie bí ni àbí kí ló ń ṣẹlẹ̀ gangan? Torí mi ò understand. I like what's going on? Tí kò bá yé jẹ́ kó yé. Ìyàwó ọmọ mi nìyẹn. Ìyàwó alálùbáríkà, ìyàwó tuntun tọmọ mi ṣẹ̀ṣẹ̀ fẹ́ ni. Ma? Yes. Wọ́n ọkọ mi. Ṣó jẹ́ wà ní kitchen? Of course, yes, oúnjẹ wà ní kitchen. Ìyàwó mi, jẹ́ ká wọ kitchen kó lọ ṣoúnjẹ fún mi. Ìwọ lọ sí inú mọ́tò kó sọ fún driver kó gbé ẹrù àtọmọmọ mi kọjọ máa bọ̀ nílé. All right. Okay, my love. Okay, kó sóúnjẹ kó dùn. Tí bá ṣe ọ́ ní tèmi dákun pè mí sọ fún mi. Ìyàkìtà ariwo náà. Sister. That's what my friend. Ta ni sister? Ta ló ń pè ní sister èmi ni? No, they're not looking anymore. Also, we have to come across our report. But that's very much about okay. Oh, what's the problem? Well, I can't very phone. Can you please go straight to the point? Torí Ọlọ́run Lájídé, má ṣe báyìí fún mi. Kàkí wúrọ̀ wo bó ṣe sọ̀rọ̀ sí ni ẹni sister. Èmi mà ní èmi ìyàwó Ìdámilọ́lá Àgbékẹ́ Adé Àgbékẹ́ ìdùnnú ẹ̀. Èmi ló wá sọ dìdàkudà bó tún pè mí ní sister. Ṣé o yẹ kó le tó ìní? Kí ni mo ṣe tó tó ìná? I don't want this conversation. Kí ni kò tó ṣẹlẹ̀? Kí ni kò tó fẹ́ rí mi fún? Because the last time I checked, we are just like housemates. So can you please tell me why you want to see me? Because I don't understand what this introduction all about. Because you introduce our work by work. Please talk. Professor, please let me leave this place. Okay, sorry. I'm going to do it. Ìdùnnú mi, ọkọ mi, ayọ̀ mi. Ìwọ náà wo nǹkan tó ṣe fún mi. Ìwọ náà wo nǹkan tó ṣe. Ó mú ọmọ tó bí síta, àtẹni tó bí fún ẹ, ó dẹ̀ fún àwọn méjèèjì wá sí ilé wa bá mi. Èmi ìyàwó ẹ̀. Ìwọ náà wo nǹkan tó wá gbé bá mi. Ó tiẹ̀ tún mú nǹkan kékeré. Nǹkan tó jẹ́ pé nǹkan tó gbé sáyà gan, ó dàbí márùn-ún tèmi ni. Ìwọ dẹ̀ mú ó dẹ̀ wá gbé bá mi nínú ilé. Ó ní ìyàwó tó fẹ́ ní mi nìyẹn. Stop! Kò bó ṣe ń ṣe dá sọ. Ó bẹ̀rẹ̀ sí ń sunkún sọ pé wá gbé wá bá mi nínú ilé. Ẹ tó bá tó bó ṣe ń sọ̀rọ̀ sí i, wọ́n á búrò bí wá pé ilé ọ̀ngàn ilé ẹ̀ ni. Look at the way you're talking. Yes. Is it your house? Is it your ìyàwó? Àbí ṣọ́mọ ẹni? Èmi ni mo nílé. Ẹ tó bá wù mí ni mo lè gbé wá. Yes. Nǹkan tó bá wù mí ni mo lè ṣe. Ilé wa ni. Ilé ẹ̀yin mélòó? Ilé ẹ̀yin mélòó? Ṣó fún mi lọ́wọ́ tí mo fi kọ́lé ni? Àbí fámìlì ẹ̀ kan ra block fún mi? Àbí mọ́mí ẹ̀ tí wọ́n mọ̀ ọ̀rọ̀ sọ yẹn ṣáà wọ́n contribute owó sí ara owó tí mo fi kọ́lé mi ni? Don't give me about. Don't give me about. Bo, that reminds me. Mo tẹ̀ sọ pé mo fẹ́ rán ẹ sí mọ́mí ẹ̀ tẹ́lẹ̀.
because ìyá ẹ̀ tí ó mọ̀rọ̀ sọ yẹn tó pé ẹni small ti pàpàpàpàpà wọ́n á ti máa gbé pé ó lè tún lọ pọ̀ wọ́n wá sí kò lọ sọ pé ó ti ṣe gbá ó ti ṣàwó ti ṣe kò bá aṣá sùn because àwọn pẹ̀jọ́ rí I don't even know jọ kí ni nǹkan tó sún mi dé ọ̀dọ̀ ẹ̀ náà because right from that 13 court wọ́n sọ pé ọmọ burúkú ṣe fẹ́ àwọn burúkú ni ò ṣe ní ó yẹ kí n ti wo sàkún àti bí mọ́ sí ẹ̀gẹ́ kí n tó bẹ́ẹ̀ pẹ̀lú ohun iṣẹ́ tí ọ̀hún sọmọ ohun iṣẹ́ tí ọ̀hún farati ó di ẹ̀ tí ọ̀hún lè fọ̀rọ̀ lọ because òun lámì alámọ̀ gidi so jọ tó bá fẹ́ máa sọ̀rọ̀ máa là á dáadáa wọ́n máa jẹ́ káwọn ẹ̀ máa fi pé àpò èèyàn burúkú lẹ́ni yóò bí pé ó gbé èèyàn wá sí inú ilé onílé it is my house and I can do whatever I like in my house so I need you to correct that. Ó dá òkú sí wàhálà ìdí òkú tí mo fẹ́ sọ fún ẹ tí ó rí mo ti gbọ́ ọ̀hún tó sọ oyè solution gbọ̀ngàn pé mo fẹ́ parí sọ ṣé o mọ̀ pé mo mọ̀ pé fún ara mi ni mo fa díẹ̀ nínú nǹkan tó ṣẹlẹ̀ oyè. Nínú nǹkan tó ṣẹlẹ̀ púpọ̀ nínú nǹkan tí ó ṣẹlẹ̀. Ó dà mo ti ṣetán láti ṣe àtúnṣe gẹ́gẹ́ bí ìyàwó ẹ̀ ìdùnnú ẹ̀ tó nífẹ̀ẹ́ tí ò fi ẹ̀ ṣeré. Gẹ́gẹ́ bí ìbànújẹ́ mi gẹ́gẹ́ bí ọgbẹ́ ọkàn mi because wọ́n ní pé tí onígbà bá ṣe pé gbà ẹ̀ ni wọ́n ṣe máa bá pè yes ó bẹ̀rẹ̀ sí sọ̀rọ̀ sí ó ń sọ̀rọ̀ sí pẹpẹ ìyàwó gẹ́gẹ́ bí kinní kan gẹ́gẹ́ bí igbá gẹ́gẹ́ bí àwọ̀ ìwọ náà wò now look at it ebi ń pa ni wọ́n ní ká má jọ jẹ ọ̀tá ọ̀rẹ́ wa tó dẹ̀ ló ń jẹ lélẹ́yìí ó gbóúnjẹ lẹ̀ ọ̀tá dẹ̀ mú ẹ̀rín ọ̀yàyà ìfẹ́ ó fi gbóúnjẹ fún wa àwa súnmọ́ta àwa taste oúnjẹ àwa rí oúnjẹ dùn ó wà delicious ó wà spicy ṣé mo pé òwe táwọn Yorùbá ń pa ẹ̀kọ́ òbí òṣì ni because sometimes eléyìí gbogbo àwọn ọ̀tá kọ́lọ̀tá o àwọn ọ̀tá míì wà tó yẹ pé wọ́n kàn fojú jọ rẹ ni bẹ́ẹ̀ náà dẹ̀ ni àwọn ọ̀rẹ́ míì wà tó fojú jọ ta ó ní wẹ́ẹ̀ tí mo ṣe sọ tó ń sìn pé ọ̀tá tó gbé oúnjẹ wá pẹ̀lú ẹ̀rín pẹ̀lú ìfẹ́ pẹ̀lú ọ̀yàyà ìgbà tí mo súnmọ́ ìtàn mo pé ọ̀rẹ́ gangan lélẹ́yìí ṣé wàá ní ọ̀rẹ́ tó wá gbóúnjẹ lẹ́lòjijì yẹn ìyẹn gangan lọ̀tá. Ó dáa mo ti gbọ́ ọ̀pọ̀ tó sọ ṣé o wá rí mo ti ṣèpinnu sìn láti dáàbò tí mo wà lọ́wọ́ ẹ̀ padà fún un but on one condition o gbúdọ̀ mú ọmọ yẹn tó ń wọlé àti ẹrù àyàwó tó gbé wọlé yẹn kó dà wọ́n padà sórí street ibi tó ti kó wọn wọlé because they do not belong to this house. This is our house, okay? My house that I use with my hard-earned money. And point of correction. Ṣé orí eléyìí tó sọ pé màá dá àwọn èèyàn padà ní òde fún àwọn padà? Yes, ipe ẹ̀ o ti ṣe tọ́lá ìṣègùn kan, it's too late. Because wọ́n sọ wípé ìṣẹ̀ta sin olówó tó ń kó àlòkù aṣọ fún ni. Nígbà tí mo bẹ̀rẹ̀ sí ń sinra mi bẹ́ẹ̀, mo rí pé mo lè ra times 1,000 of àlòkù aṣọ tí olówó ń kó fún mi, mo lè ra fúnra mi. Now, omi tuntun ti wú, ẹja tuntun ti wọnú ẹ̀. You see, àwọn tó ń rí yẹn, mo bí wàá ṣe máa pè wọ́n o, ògo nìyẹn o, ìyá ẹ̀dẹ̀ lè ìyá ògo ni. So if you want to address them properly. So when you're talking about them, you call him Ogo, then you call the mother Iya Ogo. So for your information, my dear, kò síbi tí wọ́n lọ. And Júlì Ogo àti Bololo. Yes, where are you going? Where are you going? Because it's bedtime. It's time to sleep. So where are you going? What are you trying to do? You're harassing me. What are you trying to do? You are my husband. I am not. Excuse me. Are you trying to kidnap me? Get it from me now. What is the meaning of this? What are you talking about? What are you kidnapping me? Where is this coming from? Nibo. Hey, this is an abduction. No way. This is an abduction. You are going nowhere. You are going nowhere. I do not care. Dami, kí ló sọ báyìí náà? Kí ló ṣe é náà? Tó ti pààrọ̀ mọ́ mi lọ́wọ́ ni. Damilola, ọkọ ìgbéyàwó wa bẹ̀rẹ̀ lé. Kò tún dá ìgbéyàwó wa, ó túnmọ̀ mọ̀ wá pé ọmọ tó bí fóun nìyẹn. Ó wá ṣe wèrè fún ọkọ tún wèrè kalẹ̀. Àtọ̀hún àti wèrè tó gbọ́ tó lóhùn bí kó wọn jáde kó lé wọn jáde. Kí tú wèrè kalẹ̀. Ó dẹ̀ pé òun nǹkan tí mò ń sọ. Tó bá mọ nǹkan tí ojú mi ti rí ní inú ilé mi.
tó bá mọ̀ nǹkan tí ojú mi rí lọ́wọ́lọ́wọ́ báyìí wo wàá ṣàánú mi kémi lé ọmọ tí ọkọ mi ń pè ní ògo mi o ògo má dọ́dọ̀ ògo má fọwọ́ kan ògo ìyá ògo má fọwọ́ kan ìyá ògo wo tí bá fọwọ́ kan ọmọ yẹn pẹ́rẹ́ á ti sọ ẹrù mi di òkúta á ti fi sọkùn síta eré díẹ̀ ìkan díẹ̀ ló pé mo ṣáà ti fi ṣoṣo mo kàn ń fi para ní ṣùgbọ́n. fi kí ni para. Dámilọ́lá ọtí ọ̀rẹ́ mi ìwọ tí mo jẹ́rẹ̀ gbàtà wà ní skul ṣé ilé ọkọ ló jẹ́ kó wá tutù tó yìí ló wá dákẹ́ ló wá ṣe bọ̀lọ̀ ló wá ní kankan ṣe sí. kí ni mo fẹ́ ṣe kí ni ó dá kí mo fẹ́ ṣe kó sí nǹkan tí mo lè ṣe á ní ọmọ kan mo dídì pé mo bẹ́ẹ̀ kò sí ọ̀nà tí mi ò fi bẹ Ọlájídé wo bó ṣe ń gba tètè ọ̀tún ẹ̀ wọlé ó kàn gba tòsí jáde ni ó débi pé bó ṣe wà yẹn ó tún wọlé fún mi tí mo gbúdọ̀ fi kọjá ni mi ò gbúdọ̀ súnmọ́ ẹnu ọ̀nà ibi táwọn ògo wà o mi ò gbúdọ̀ súnmọ́ ẹnu ọ̀nà ibi tí ìyá ògo wà ó dẹ̀ pé òun mọ̀ kan tó jù bí matrimonial home ẹ̀ òun mọ̀ kan tó jù wọ́n tún fọwọ́ ralẹ̀ fẹ́ nínú ilé títí ẹ̀ dúró náà ṣé mọ́mì ti gbọ́ sọ̀rọ̀ yìí àbí wọ́n ti gbọ́ sí torí mo jẹ́rìí àti mo ní mi ní ìyá òṣì. mo sọ fún mi o ìwọ náà mọ̀ wá máa mi náà tí bá sọ fún máa mi sìn bó ṣe máa fọ́ gbogbo ẹ̀ lójú náà máa wá mi ò dẹ̀ fẹ́ wà láwọ̀. dábì wọ́n mọ̀ sọ̀rọ̀ wọ́n fẹ́ wà láwọ̀ ó gbé wà lábẹ́ wá nílé ó gbé wà láwọ̀ sínú ilé ẹ̀ ó wá jókòó tẹ́tẹ́rẹ́ òṣì olóòfẹ́ wà lọ́ọ̀ṣì wo ọmọ olórí burúkú tó wọ́n bí yàn ṣe ṣe oúnjẹ èèyàn tó bá ti ṣe tó ti gbé sí orí tébà wọ́n kọ́ dé olórí burúkú kò lè wọ́n láwọn fẹ́ wá jẹun ìwọ ló ṣe wàhálà ní ọkọ ìwọ ló jẹ̀yà ní ọkọ wọ́n lè kó wá nínú òbí ọfọkọ ẹ̀ ìwọ náà wá jókòó sí wọ́n lọ fẹ́ sọ fún màmí ó ní sọ fún ta ni. mo máa gbìyànjú ó ti gbìyànjú wọ́ọ̀kì ni o. ṣòdì báyìí wàá mú ìgbìyànjú yẹn wá wá dé ládé adétàmádé ní pé ká ọkọ sọ fún màmí náà àbí mo jẹ́rìí wọn dáadáa. Adéníkẹ́ mi ì lè sọ fún màmí ìwọ ó mọ màmí ìwọ ló ń sọ̀rọ̀ báyìí ó dá tí màmí bá gbọ́ ṣé ọ̀rọ̀ kan fẹ́ tèkè easy ni wọ́n á bá gbogbo nǹkan jẹ́ èmi wo. jẹ́ kó dá gbogbo ẹ̀rù ká wá tún ṣàlàyé kọ̀ọ̀kan ìgbà ní solution máa dé bá. ṣo fẹ́ gbọ́ ọ̀rọ̀ ta ní kí bàbá má gbọ́ bàbá náà ló máa padà parí ẹ̀ pé wọ́n báyìí ká sọ nǹkan tó ń ṣẹlẹ̀ fún wọn torí àwọn làgbà. ó dáa máa pè wọn tó bá dọ̀nà. ọ̀túnla mẹ́wàá ni a ní pé wọ́n sì jáde. ní kí ni àwọn ọmọ òṣì wọn ní rí ọ̀dọ̀ àwọn mẹkáníìkì kan lọ jókòó síbẹ̀ ilé ńlá tó bá ti dùn tán ibẹ̀ lọ́wọ́ aláwọn fẹ́ wá jókòó sí tó ti tó ń jẹ tán kọ́kọ́ máa jẹ́ lókù kùn àwọn olórí búkọ́ ibi tó ṣe sí ló máa wá jẹ. fi sí spíkà gbogbo ẹni máa bẹ́ẹ̀ sọ máa wọlé tó bá lè sọ. ìlú máa mi. wọ́n gbéyàwó wa. Yé ẹ̀ náà wọ̀ sí. Ilé ẹ̀kọ́ ló ń wọlé. Àwọn ìyàwó lè ní àwọn olóyún kúkú lọ. Yé ẹ̀ bá fẹ́ tọ́tù ayé ẹ̀. Wọ́n mú ìyàwó wá sínú ilé ìyá mi. Bí mi náà ṣe rí ìyá ló dé bí fún ọmọbìnrin kan wá lórí ìyàwó mi. Ó gbé omi láfẹ́ wọlé. Wọ́n ìwọ ṣe. Mo dúró fún yẹ kó lọ́jà ìpè yín pé kẹ́ má. Àwọn olóyún àmì àwọn olóyún kúkú yẹn òṣùwọ̀ ìdúró wá bẹ́ẹ̀ gbà. Wọ́n tó yẹ kó ti mú ọmọbìnrin yẹn kó ti kú àbí kó ti lọ rí ọmọdé àpò ìdílẹ́sì tí máa gbọ́ bàtọ́ fún ọkọ̀ wípé wọ́n ní àwọn yóò wà police station ó ti bá tèèyàn jẹ owó tó ń dúró ní èmi á lọ ọmọ wẹ̀rẹ̀ náà dàgbọ́ dàgbọ́. Kò sí ilé ó ti ṣe káàbà mi ọmọ ìgbẹ́jẹ́ ó ti dá ọmọ wáyé ọdún ẹ̀ lọ́dà kọ́ sórí tèmi ò ṣe àkọ́kọ́ mẹ́nìkà àkọ́kọ́ ìgbà nígbà níbi méjì ó gbà wọ́n lọ. Kí ló fẹ́? Wọ́n fẹ́ sọ̀rọ̀ ẹ̀ lọ́dọ̀ mi. Sọ̀rọ̀ náà. Òṣèlú sáré ìgbésẹ̀ àtàkùn ó rẹ̀ ní wá. Ṣé òun fọ́kọ títí òòrùn? Ọwọ́ àfi ẹ́ ṣe èlò fún ọkọ ọmọ mi. Máyà. Wọ́n á padà síbi tó tún. Má tọ́ ẹ̀yẹ ẹrù àgbà ni kò ṣe é rù. Tó bá gbọ́ má tẹ̀rí sí. Ó ti yẹ. Wọ́n ní ìwé máa fẹ́ ìtẹ̀lẹ́jì.
ní ìmọ̀ jẹ́ kí. Ó ti yá wèrè. Ṣé ìwúlò ní ìlú lọ? Yóò bẹ wíwú wèrè tó ti kú. Ṣé ìwúlò ní ìlú lọ? Àwọn yóò kú tó ti kú. Ṣé ìwúlò ṣe ìpínlẹ̀ yóò lágbà rẹ̀? Wọ́n ṣe ní bàbá ṣe kọ́ pẹ̀lú ẹ̀. Ẹrù tó ti sáyà yẹn sùúrọ̀ ni máa fi fà á. Ọlọ́dàrà àdúrà abẹ́rẹ́. Ó wá jẹ̀bi ti àyà síbi tí ò ṣe sí. Àbí ó gbé àyàwó wọ́n fẹ́ jẹ̀bi ti àyà. Wà láì bẹ̀rẹ̀ tí bá bẹ̀rẹ̀ pẹ̀lú bá àyà yẹn tí ò bá fọkútọ́kọ́ máa lè ní fún. Ṣé wá bẹ́ẹ̀ lọ sí ló pé àwọn wọ́n náà lè jẹ́ kó dúró lulẹ̀. Èmi ìfẹ́ kó mi kó lọ sí pé yìí. Ẹ bá máa wọ́n sí lẹ́sẹ̀ kẹ́kẹ́kẹ́ padà police station. Fọmọ náà máa mi ti fáyọ̀ lórí o, àbá máa mi ti kúnyàn lẹ́gbẹ̀ẹ́. Ibi tí wọ́n ti ní kó o yà wọlé. Lẹ́yìn òbí ẹ̀ ṣá. Àṣìdè ọ̀tí o, ẹ bá mi ká lọ, òǹgò náà. Babe, stop. Oh no. O mama sọ tó funny. O bá ṣe pé o mọ̀ kí o tó sọ. No, ṣé kò tí mo sọ funny. Funny now. No, but I'm only stating the fact. Have you fact no? But honestly, ṣé kò tí ilé ẹ̀ ṣe ṣọ́dá? Kò ṣe kò dá. But you know, at the same time, I don't know. Ó ṣàdá mi lójú ṣá pé àwàdà ló ṣì ń ṣẹlẹ̀ nínú ilé yìí. This is not real. No, I'm still dreaming. I am really dreaming. Yes. Wait, what's wrong with this lady? I don't know. Kí ló máa ń ṣe? Kí ló ṣe ìyá yìí? So, ẹgbẹ́ bá ṣe sọ̀rọ̀ kó tó di pé ìṣẹ̀lẹ̀ ńlá burú ìwà ṣẹlẹ̀. Ọlájídé, jọ ṣé ó máa sọ pé òun ò rí mi ni? Àzẹ̀yìn kò tí ì yé mi o. Ṣé gbogbo nǹkan tó ṣẹlẹ̀ kò yé mi o? Torí àwàdà ló jọ lójú mi. Like. Sorry. Kí ló ṣẹlẹ̀? You can just take your drink and go. Why must you interrupt? Oh, baby. Because I don't understand. Ẹ ti kọjá lọ. Ẹ dẹ̀ tún kọjá padà báyìí tún gbé drink kọjá. Mood yẹn tó wà níbi 9 tẹ́lẹ̀, ó ti fẹ́ máa drop. Mi dẹ̀ ní fẹ́ kí lè drop steez mi. Jẹ́ ká lọ. Mo pé tí máa fẹ́ gbé ẹ níbẹ̀, ó máa ń níbi kan tí mo gbọ́dọ̀ dé. Oh, baby, you're spoiling me. You're just gonna... Oh, baby. I know. Baby, wọ́n kò wá lọ gbé mi débẹ̀. Wọ́n lọ gbé mi débẹ̀. Tí n bá ṣe ọ́ ní tèmi dákun pè mí sọ fún mi. Kìràkìtà ariwo lójoojúmọ́ ìyẹn ò dá nǹkan. Ẹni bá ní sùúrù láyé ohun gbogbo ló ní. Ìwà tútù ìwà ìrẹ̀lẹ̀ la fi ń gbélé ọkọ. Mo rí mú ètè sọnù. Àwọn Yorùbá ló pa lówe, wọ́n ní bíbí ire ò ṣe fowó rà. Wọ́n náà mo tán bá bí ire tó láṣọ re lórí ìkọ́ tó ti lé ire jáde. Kò dìgbà tó bá sọ̀rọ̀ ìṣesí ẹ̀rẹ̀ máa mọ̀ pé eléyìí ó rí èèyàn bí. Àmọ́ àwọn tó yẹ pé nígbà tó máa sun wọn bíi pé kí bàbá wọn ti mu gbó, kí ìyá wọn ti sá ọ̀dàn, kẹ́jẹ̀ ruru méjì wá pàdé. Mo bá rágbàlagbà, ó máa nẹnu báyìí sùn. Àti gbé ẹnu yẹn wàhálà ni. Á dákẹ́ bí omi odò ni.
ọlọ́màjẹ ṣàṣìgbé ọmọ ọlọ́màjẹ ṣọmọ bí o mo jẹ́rìí ara mi mo bímọ mo kọ́ ọmọ mi ó dẹ̀ gbẹ̀kọ́. ìyá mi iyùn adé Àṣàkẹ́ ó máa kó akin ṣe o ó tọ́mọ ìyá mi ó tọ́mọ èèyàn ni mọ́ èmi torí wọ́n tọ́ mi títí wọ́n tọ́ tì mú ròde mọ́ mi lára torí tó bá yẹ pé wọn tọ́ tìta mọ́ mi lára ń sìn èmi ò máa rò lọ́kàn mi pé gbogbo ọ̀rọ̀ ló yẹ kí n máa fèsì sí tó bá yẹ pé wọn tọ́ tìta mọ́ mi lára téèyàn bá sọ ẹyọ kan ó yẹ kí n fi bí 50 dà padà ni àbí kí n máa fi sáìrò pé bóyá èèyàn kan fẹ́ wá jókòó tì mí nídìí ẹrù mi bóyá ó fẹ́ wá fi sáì ṣí mi. àyè sílẹ̀ náà ọmọ tó bá máa ṣe orí burúkú ẹnu ara ẹ̀ ló máa fi fà á ọmọ tó dẹ̀ máa ṣe oríire ẹnu ara ẹ̀ náà ló máa fi fà á. but meanwhile èmi mọ̀ mọ́mí tèmi tọ́ èmi débi pé èmi mọ̀ pé orógún gbógun mi lèmi torí kò sí ìyàwó ìlálágbọ̀n ibi tèmi bá wà èmi máa balance kan síbẹ̀ ni kò sẹ́ni tó fẹ́ bá mi dù. o láti balance ẹrù àyà yìí gan ó tó kéèyàn balance. àmúdé respect ìkọ̀ bá pọ̀ jù gan ó máa ń sápàdé ó máa ń di wàhálà ni. mo respect àgbàlagbà. ọmọ gbájú oúnjẹ náà lèèyàn fẹ́ jẹ ó bá ti jẹ́ lájẹ jù ó máa ní lára ni. mo ti ní respect jù. ojú omi lèèyàn fẹ́ mu tó bá mú láàmú jù ó máa ní lára ni. mo ní respect débi pé ara mi gan mo máa ń wonder why tí mo ṣe máa ń respect àwọn èèyàn tó báyìí because on a norm tí n bá ní respect mo mọ bóyá máa sọ́ọ̀pù báyìí mo mọ nǹkan tó máa ṣẹlẹ̀ nínú ilé bọ́ mi ò ní ṣe bẹ́ẹ̀ torí ọmọ tó ti lére jáde ni mi ìyún adé Àṣàkẹ́ ọmọ ló tọ́ ọ ọmọ ló tọ́. mo lásán èkejì ajá abẹ́ẹ̀rí nígbà téèyàn ò sí ń bọ́dá wùdù gbogbo tọ́nà kó tàbí tan tòlótòló yìí ọlọ́run má jẹ́ aṣọ ọmọ bí àṣìgbé ọmọ wọ́ọ̀dù nígbà yẹn pàwọn ọ̀yá ẹ̀jẹ̀ burúkú ti pàpọ̀ wọn ti wèrè náà fi bí wọn sẹ́rù ọmọ yẹn ọlọ́run gbé tó pọ̀ dúró ni ẹni ló bá gbóòórùn ààrẹ tí bá ṣú ẹrú gudu bó ṣe tó yẹn tí bá fọ́ ẹ mọ́lẹ̀ wàá bẹ́ nígbà tí bọ́ọ̀lù bá bẹ́ ni ọlọ́run ọba ń gbọ́ àmọ́ mo bẹ́ẹ̀ dúpẹ́ ọpọlọ ẹ pé ó là ń pẹ́jẹ̀ yẹ ẹ kò rú púpọ̀ jùjọ máa bí ẹ. Ọlájídé ó gbá etí mi. tó bá tún dùn màá tún gbá etí ẹ tó bá dùn màá tún gbá ẹ lẹ́ẹ̀kan sí màá tún gbá ẹ màá tún gbá ẹ màá gbá ẹ lọ́lẹ̀ ṣé wọn kọ́ tó ń ṣe ṣá. ìwọ ó mú ọmọ ọgá lọ́rùn wọlé fún mi jọ ìgbà tó mú ògo tiẹ̀ tó gbé kúrò lọ́nà tó sọ pé ìwọ ló ní ọ̀rẹ́ wa wọlé tọ̀ mí wá ní ọmọ ológun ọmọ alálùbáríkà tó wọlé tọ̀ mí wá ó dẹ̀ mú ó dẹ̀ fẹ́ pa ó dẹ̀ mú ó dẹ̀ bẹ̀rẹ̀ sí nà ó dẹ̀ gà lọ́rùn mọ́lẹ̀. bẹ́ẹ̀ni o Ọlájídé tí mi ò bá ti bímọ yìí ò ní kí n ṣèkà fọmọ ọlọ́mọ ní ìfọwọ́kàn sórí rìmọ́ọ̀tì yìí òun ló mú tó bẹ̀rẹ̀ sí ní làmọ́lẹ̀ bó dẹ̀ ṣe ń làmọ́lẹ̀ mo dẹ̀ gbá náà pé kó má bàjẹ́ mo gbà á mo dẹ̀ fi sórí bí padà ó tán ní ìfọwọ́kàn. ṣó ń gbọ́rọ̀ lẹ́nu ẹyẹ bóyá sọ ó mú rìmọ́ọ̀tì ó làmọ́lẹ̀ ògo mú rìmọ́ọ̀tì ó làmọ́lẹ̀ jọ tí ó yẹ kó sọ̀rọ̀ sí yẹ kó gbà lọ́wọ́ ẹ̀ nǹkan tí ògo bá ṣe nù lé àṣegbé ni yes torí pé ògo ni ìgbà mẹ́rin ni ògo yín tẹ́ gbé lẹ̀ ògo gidi ògo alálùbáríkà ògo tó máa bá mi kalẹ̀ tó dẹ̀ wọnú lé wa ó wá sọ pé ó mú rìmọ́ọ̀tì òfin ṣeré ògbà lọ́wọ́ ẹ̀ jọ ṣé rìmọ́ọ̀tì ẹ ló mú ni no ṣé rìmọ́ọ̀tì yàrá já ẹ ló mú. dédé bí ọrùn ẹ báyìí náà gàwọ́ sí. are you serious. ó lọ gbà mọ́ wọn lọ. ó ga àwọn ọmọ mi mọ́ tiẹ̀ ni ó ga àwọn ọmọ mọ́ tiẹ̀. ọkọ mi ò ní ìdẹ àti dúpẹ́ fún ọ. ó dẹ̀ bẹ̀rù Ọlọ́run. next time tó bá tún bá mi try irú nǹkan tó sọ pé o try lé mi yẹn next time tó bá tún tábà pẹ̀lú ògo sọ fún ilé àgàjù ẹ lọ. àga ọ bébì ọkọ mi ògo ńkọ́. ògo wà lókè. báwo ni ṣó ti jẹun. oúnjẹ kẹ kò lè jẹun bó ṣe ga lọ́rùn múlẹ̀ báyìí ó ń gbọ̀n ni ó ń gbọ̀n bí mo yẹ mú báyìí for like 5 minutes ó ṣì ń gbọ̀n lọ́wọ́ mi. ṣe torí nǹkan tó fẹ́ fògò ní PTSD. In fact he's traumatized. I'm telling you. kí ni mo fẹ́ ṣe báyìí ṣó ti gbọ́ ọkọ. no ìwọ kan lọ pacify ògo famọ́ra ọmọ gbé orí ẹ kò gbé sórí àyà ẹ báyìí yes kò jẹ́ kí gbogbo ẹ tutù kó sùn kọlù lábàá ìfún
Oh, yeah. Ó máa wà So okay. tí Ògo bá ti rí mi báyìí ọkọ ẹ̀ máa balẹ̀. Ó ti balẹ̀. Mo mọ̀ pé inú yàrá tó wà yẹn tí bá wọlé bẹ̀ báyìí ìmọ́lẹ̀ dé ni. Ọkọ mi. Ìmọ́lẹ̀ dé òkùnkùn parada. Bẹ́ẹ̀ni. Ògo lògo ọmọ mi o. Ògo ni ògo Ayọ̀mídé. Ọkọ mi jẹ́, let's go. Mo tó ń sọ. Let me lead you to light. Let me lead you to light. Jẹ́ ń gbé ẹwọ́ náà bó lọ. Ògo! Ògo! Ọ̀rẹ́ mi, tó bá ní omi ló máa ṣe ẹja jiná, máa jiyàn. Tó bá mọ nǹkan tójú mi rí nínú ilé mi, tó bá mọ nǹkan tí Jídé fi ojú mi rí ní ojú ẹ̀mí mi báyìí ni Jídé àti Péjú ń kí ìsára wọn. Ìyẹn kéré o, o ò lè believe pé Jídé ti ń nà mí nínú ilé. Bẹ́ẹ̀ ni mo sọ fún ọ. Jídé nú ẹ̀. Bàdá Jídé nú ẹ̀. Wọ́n fọwọ́ kún ẹ̀. Ìgbà tí yẹn serious. Bàdá Jídé kan náà. Ó dàbí àlá lójú mi ni. Kò sí yà mí lẹ́nu mo ṣe ń tún béèrè o. Èmi kò yà mí lẹ́nu, I still cannot believe it. Mo ṣe ń rò lọ́kàn mi pé Jídé èmi. Tó máa ń kẹ lójú tó máa ń kẹ nímú. Wọ́n fọwọ́ kún ẹ̀. Ó jẹ́ kí n béèrè nǹkan yẹn kan lọ́wọ́ ẹ̀. Ṣé bàdá Jídé ìwà àti wọn ẹ ṣe ń ṣe àjọṣepọ̀ ló sọ̀rọ̀ ẹ̀ bẹ́ẹ̀ yẹn? Jídé tó yẹ pé yàrá ìyá Ògo ló ń sùn. Ògo àbí bànújẹ́ kí ló ń jẹ́ bẹ́ẹ̀? Ta ló ń jẹ́ bẹ́ẹ̀? Ọmọ tó gbé wálé wá bá mi náà pẹ̀lú Ògo. Olórí burúkú ọmọ òṣìwò. Ìyá ẹ̀ nìyá Ògo, ọ̀dọ̀ ìyá Ògo ni Jídé ń sùn. Látọ̀ọ́tọ̀ ti wọlé báyìí agbára kí ni wọn náà wọ́n ṣe sí? Ṣé orí kankan ṣe sí ni àbí bó ṣe ń tẹ́wọ́ tó ń tẹ́wọ́ lọ tó ń tẹ́wọ́ bẹ́ẹ̀ náà ló ṣe ń ṣe ni? Ọ̀rẹ́ mi kí ni mo fẹ́ ṣe? Sọ fún mi kí ni mo fẹ́ ṣe? Mo ti gbìyànjú gbogbo nǹkan tí mo lè ṣe. Ó dá kí ló kù tí mo fẹ́ ṣe? Ọ̀rẹ́ mi pátápátá là ń fọjú kúmọkúmọ là ń dẹ́tẹ̀ ojú àfọ̀fọ̀ tán. Ìjà ló dálẹ̀ o, mi ò fẹ́ kó fi sùúrù ṣe rárá. Fíwọ̀ ẹgbẹ́ gbé ní gbígbóná. Tọ́kọ ẹ bá sọ pé òun ò ní gbà wọ́n náà jẹ́ kó mọ̀ pé wèrè wà nílẹ̀. Má tuntun fún na àtọmọ tó lé fún ìyàwó tó gbé wa. Àwọn méjì àtọmọ ojú ọmọ ta. Àbíkó náà dẹ kòrò rẹ̀ kúrò bẹ́ẹ̀. Kò kúrò lé ọkọ dandan ló fi gbé lé ọkọ ni. Ó wà nílé ọkọ ń gbé wọn wọ́n bẹ́ẹ̀, ó gbé ìyàwó bẹ́ẹ̀, ó lè fi sùúrù ṣe gbogbo ẹ̀. Kí ló dé? Jọ mi ìgbọ́ pàṣẹ sọ yẹn dáadáa. Mo ní pé kí ni? Tí ò bá wọ̀, kó ẹrú ẹ̀ kúrò ń bẹ́ẹ̀. Ọ̀rẹ́ mi, ìwọ gan ti lọ fà náà. Gbọ́kọ̀ tó sọ, kí n kẹ́rù jáde. Kẹ́mi kó ẹrù mi kí n kúrò lé ọkọ mi. Ọ̀rẹ́ mi ò rò ọ̀rọ̀ tó sọ èkó tó sọ o. Kí n kó ẹrù mi kí n kúrò nílé ọkọ mi. Fún ta ni? Àìfún olórúkú ya ìbàdújà bìbí ló gbé wá sílé fún ọkọ mi. Ó dà pé o ti gbàgbé o. Ṣé o ò rántí bí èmi àti Ọlájídé ṣe bẹ̀rẹ̀ ni? estate yìí mo wá yàn wá síbẹ̀ so ìgbà tí mo wá débẹ̀ ní àárọ̀ tí mo ṣe dẹnu estate gate iná wá sọ fún mi pé mi ò lè wọlé àfi tí mo bá ní kóòdù lọ́wọ́ ọ̀rẹ́ mi tí mo dẹ̀ wá wá nílé yìí ní beach ṣé kò tí mo sọ yìí so mo wá dúró sí ẹnu estate gate yẹn mo wá dúró síbẹ̀ láti àárọ̀ ẹ mọ̀ ibẹ̀ ni òòrùn ló ń ràn ló ń lọlẹ̀ ló ń ràn ló ń lọlẹ̀ ló ń ràn ló ń lọlẹ̀ lémi lé lórí
so ibi tí mo ti pé mo náà níbẹ̀ náà ni mo náà gbọ́ mo ṣe gbọ́rọ̀ bọ̀ so ìgbà tí mo wá dúró yẹn ṣàbúrò ọ̀bẹ pé irú kí ni eléyìí so wá dàbí pé mo fẹ́ gbẹ sórí ìdúró nígbà tó yẹ pé ẹ̀jẹ̀ ti fẹ́ gbẹ tán ní ara mi mo wá ọ̀bẹ ìgbà pé ọmọ fún mi tí ó ti gbẹ yìí tí bá tiẹ̀ lè rí jẹ́jì díẹ̀ lọ́wọ́ ìgbéyà lè fi ra ló bá dẹ̀ jẹ́ pé ìgbéyà kan bí nǹkan tí mo tiẹ̀ lè fi máa tó lọ́ọ̀ ló pẹ̀lú ẹ̀mí pé màá tiẹ̀ fi díẹ̀ díẹ̀ sí òde títa ẹ̀mẹ́ tí màá fi lè rí díẹ̀ pé kí èmi náà tẹ bá rí fún mi náà tí bá jẹ́ kí n tún rí owó ọ̀kadà náà níbẹ̀ sóò ní ìgbà tó ṣe pé kí wọ́n bá yín bẹ̀ ojú ni wọ́n ń lójú ṣàánú bí mo dẹ̀ ṣe rí bá ojú ní tútù so mo ṣe nígbà pé kẹjọ kẹ ṣàkóso ní kẹtẹ bá ní fi assist máa. Ó tán fún yá ní ìsìta ẹtún ìgbéraga mọ̀ sí ẹjọ́ yín kọ́ ẹbí kọ́ tó lè mú. àrùn alẹ́ nu adé ẹ̀mọ́yàn ajá yóò rí ìwà kẹ̀dẹ̀ kan ẹ̀gbọ́n mi. ta lẹ gbọ́ yín ìdí aṣọ yìí lẹ ṣì wà látàárọ̀. ẹ̀wẹ̀ ìkùlé ni mo ti fọṣọ púpọ̀ sẹ́yìn ìkùlé mo ti sá síbẹ̀. Oh, that reminds me àwọn aṣọ tẹ̀ ṣe ìrìbọn mi fún lẹ́yìn yẹn ẹ ti fọ àwọn yẹn náà bí. ẹ̀gbọ́n mi ìrìbọn mi bíi báwo mo fọ mọ́ gbogbo àwọn funfun tó wà bẹ́ẹ̀ ó funfun gidi ni mo fọ gidi gan tẹ́yìn náà bá rántí bó máa ti wá di aṣọ ó ti ń lọ sí bíi wákàtí 3. ẹ túmọ̀ sí pé lẹ́sìn ojú mi ti bàjẹ́ mi ìráwọn aṣọ yẹn dáadáa bí. ó funfun dáadáa mo fọ dáadáa mo jókòó ti gidi látàárọ̀ mo fọ gan-an mo fọ mọ́ gidi ni. sẹ́rí rádaràdà yẹn pọ̀ sẹ́rí irú yín báyìí ẹ ṣòro dámọ̀ ẹ̀yin tẹ́ bá ti fi láìfù yín látilẹ̀ tẹ́ ti kọ́kọ́ lò nílò wèrè láìfù yín bóyá máa rí ni ẹ̀yin lẹ́ máa Colgate wípé ẹ jọ o ẹ fún wa níṣẹ́ o ẹ máa wò pé irúṣẹ́ wo la lè fún yín ju ká ní ẹ bá wa fọ aṣọ lọ ẹ fọ aṣọ wa ká fún yín lówó àti wá kó aṣọ yẹn fún yín náà for the past 3 hours ẹ sì wá ń díẹ̀. ẹ má bínú máa tètè fọ yòókù tán sí i. ẹ má wọrí ẹ máa tó tẹ máa ṣẹlẹ̀ sí ẹ má waste ọwọ́ ara yín torí tẹ bá fọ ẹ kàn fi ọwọ́ ara yín jẹ ìyá yín so ń sìn nǹkan tẹ máa ṣe ń sìn ni pé ẹ máa faṣọ yẹn lẹ̀ ẹ kó lẹ̀ ẹ bọ́ síta. ẹ jọ bàbá ọkọ mi ẹ má ṣe bẹ́ẹ̀ bọ̀dá ojú òní táyé yín ò ní bàjẹ́ o. bọ̀dá mi ẹ jọ ọlọ́run ní bàjẹ́ dáadáa jẹ́ gbogbo ọkọ tó dùn mọ́ yín náà ní dìbànújẹ́. àmín ìyàwó li ṣẹ́rí tí mo bá fi máa ka 1 to 3 tí mo dẹ̀ padà bá yín bì màmá ṣe eré pa fún yín o. ẹ jẹ́ kí mo kàn mọ̀ ẹ̀yẹ kan dúró dè mí sá. ọláì mi ò lọ́bi kankan owó tẹ́ fẹ́ fún mi ni mo fẹ́ fi jẹun láàárọ̀ yìí àtàárọ̀ mo ti fọṣọ mi. ìyá yóò kó mi sá ó yá ìta. pẹ̀lú gbogbo nǹkan tí èmi àti Ọlájídé ti go through pẹ̀lú gbogbo nǹkan tó ju wá ti rí ṣé kí n má tọ̀ ẹ́ láàárín èmi àti Ọlájídé àbákú laṣọ ewúrẹ́ kúrò níbo Ọlọ́run mi ò ní jẹ́ èmi ò lè kúrò lé ọkọ mi o. wọ́n ti pààrọ̀ rẹ mọ́ mi lọ́wọ́ o Dámilọ́lá tèmi kọ́ lé ilé ìtajà lọ sí skul kọ́rẹ́ o ìwọ ló wá tutù báyìí ilé ọkọ ló wá sọ ẹ́ di báyìí ṣé kí n má parọ́ fún ẹ tó bá kúrò ń bẹ̀ á ṣe padà lù ẹ́ pa ṣé bó ṣe ń gbá létí ni. ọlọ́run ẹ má máa sọ̀rọ̀ báyìí mo jàre ẹlẹ́dàá mi ò ní jẹ́ wo èmi ò lè fi lé ọkọ mi lẹ̀ báwo ló ṣe máa ní kí n fi lé ọkọ mi lẹ̀ má jẹ́ sọ̀rọ̀ burúkú gan sí ẹ̀ náà. yàrá ìyá wa jẹ ṣe bẹ́ẹ̀ ló lọ ọ̀tọ̀ ti gbéyàwó abẹ wọ́n tún gbọ́ ọmọ kan wá orí burúkú àbí kí ló lọ́pẹ́. èmi ó jẹ́rìí mi náà ọmọ mi kàkà tí wọ́n fi dúró nínú ilé òṣì nílé ọkọ ẹ̀yẹ tó pè mí mọ́ àpòsíṣàn yẹn mo ayé àgbé nǹkan jàbí kí n para mi dànù mí ní dúró nírú lẹ́yìn. ọ̀rẹ́ kì í ṣọ̀rọ̀ tèmi ló sọ yẹn ṣé nílé ọkọ mi yẹn ibi tí màá darúgbó sí nìyẹn kò sí kankan tó máa lé mi ìdí ẹrù mi nì èmi ò rí ṣiṣẹ́ sílẹ̀ forí olórí jẹ èmi báyìí ni màá jókòó tí màá fẹ̀yìntì tí màá jẹun tó tọ́ àtẹlẹ́ tó yẹ tí màá fi darúgbó sílé Ọlájídé irọ́ èmi ò níbi kankan lọ ọ̀rẹ́ mi. bá mú ẹ láṣọ bá mọ ibi tó ń lọ wọn ní sọ fún ẹ. sọ ló ń sọ yìí kí lè tó ṣe máa wú ìṣọ̀rẹ́ ẹ ní nǹkan tí ò dáa
wo lọ bá mi wo oúnjẹ tó gbé kanú jàre. Ó bẹ́tà yẹ kí n lọ gbóúnjẹ wá fún ẹ torí òwe tó ṣe kò bá mi. Ó kọlù mí ní ayé ẹ má ṣerú ẹ mọ́. Tí bá ṣerú ẹ kí ló fẹ́ ṣe fún mi. Ṣorí nǹkan tí ojú ẹ tà lárí tí wọn ò fi lè pè ní mẹ́rìnlá ojú ẹ á rí o. Wo jẹ́ sọ fún ẹ ọmọdé ni ẹ o ẹgbẹ́ ajá ń jẹun lajá ń jù o wo ikọ́ tó wà lẹ̀ ẹrù àgbà ni ẹ̀mí ẹ̀ ò gbé o ò lè tẹ́rí sí i adigàrí ńlẹ̀ ewúrẹ́ yọjú ṣẹ́rù bàbá ńlá kú bàbá ẹni gbọ́ ẹrù tó wà lẹ̀ ẹrù àgbà ni o oṣù ká àgbà nìkan ló lè gbé ìwọ fẹ́ fọlá bàtà ó yọ bẹ́tì ṣé omi ló rò pé ó mu kú ni. Nǹkan tó bá wọ ẹ̀fọn ni kó mu kú. Do I look like I care? Tó bá wọ ẹ̀fọn kó mu mi kú. Tó bá wọ ẹ̀fọn kó mu kerosene kú. Tó bá wọ ẹ̀fọn kó mu acid kú. I don't care. Kẹ́fọ́ ṣáàtì kú ni tèmi. Lẹ́nu ẹ̀. Má fẹ̀mí ẹ̀ wéwu. Má para ẹ̀. Ó kéré sí nǹkan tó ń fa lẹ́sẹ̀ yìí. Dábàdà! Sọ pé sọ bẹ́ẹ̀ mọ́. Jẹ́ kí afẹ́fẹ́ ọ̀rọ̀ kó gbèrò kún rere kó sọ pé sọ bẹ́ẹ̀ mọ́. Ìwọ àti ta ni? Má bá mi jà. Bẹ́ẹ̀ ni mo ń ṣìpẹ̀ fún ẹni. Ìpẹ̀ tó ṣe fábùkẹ́ lọ́jọ́ sí tí ò gbọ́. Tó fi di ẹrù ẹlẹ́rù sẹ́yìn. Òun ni mo ṣe fún ẹ o. Má bá mi jà. Sórí àwọn tó bá mi jà lọ́jọ́ kìíní àná. Wọ́n dẹni àkànlẹ̀bọ ni. Tó bá mi jà, màá jẹ́ kó o kú bá ṣe ń kú tòun tó gbóró. Tó o bá mi jà, màá jẹ́ kó o kú bí àgùntàn ṣe ń kú tòun ti bọ̀lọ̀bọ̀lọ̀ ẹ̀ lọ́rùn. Ìwọ àti ta ni ìwọ padà wá gbèsè ọ̀rọ̀ ẹ̀ èmi ò mọ̀ péjà ti bẹ̀rẹ̀ ẹ gbà mí olórí burúkú mà lọmọ ìkẹ́ aṣọ́mọfádé yìí olówó ní Ọlájídé gbé wálé wá bá mi. Wọ́n máa bọ̀ ìwọ bọ́ àgbà èmi ká fi ẹ̀mí. Ẹni tẹ́ ń wò ní ẹgbẹ́ mi yìí ọ̀rẹ́ àtìgbà ẹ̀wẹ̀ mi àtijọ́ wà tipẹ́tipẹ́ àmọ́ ṣàdédé ni mo rí pé mi ò rí mọ́ èmi dẹ̀ rí níyì pé ogún ọmọdé ò lè ṣeré fógún ọdún oníkàlùkù bá tiẹ̀ lọ ṣé bàbá mi ṣàdédé ni mo pàdé ìyàwó ẹ̀ lójú títì nínú àdúgbò mi kí lẹ wá ṣe ní lólóhùn abáyọ̀ fọṣọ ẹ wá fọṣọ mi ò béèrè jù torí gbogbo wa la mọ̀ wípé ẹni tó ń sin ìgbà òjò owó lọ́wọ́ ni ìdí rèé tí mo fi ní kó jẹ́ ìwọ́n pé nígbà tí mo máa rí òun náà bàbá bí mo ṣe ń sọ fún un tó ké tilẹ̀ àṣẹsáré ra díẹ̀díẹ̀ kó lè fi yàtọ̀ ní ipò tí mo bá ò dá mo wá wò pé díẹ̀ mú un débi tọ́wọ̀ tèmi náà ti ń dayọ̀ òun ló jẹ́ mú wá báyìí ẹ ṣàánú mi ẹ bá mi gbòòrò ẹ. àwọn tí fáwọn ló ń bá ayọ̀ náà tí ọ̀hún ní làwọn ò lè yà ọmọ mi èmi kíní mo ṣe kò sẹ́pàwọ̀ ìtọ́rọ̀ ọmọdé èyí sunkún wọn bí ọdún kí ni bóde náà kí ló kọ lọ. Ọlájídé ní sá. Kí ló kọ ya ni? Àwẹ̀lé. Ọlájídé ọmọ àwẹ̀. Ọlájídé ọmọ Àwẹ̀lé o alẹ́lẹ́ wọn ò gbọ́ poroporo orí odó mọ́ ọ̀gàngán òru sọ̀sọ̀ wọn ò gbọ́ kúsọ̀kúsọ̀ ọbẹ̀ wọ́n ní ají gíní arìn gíní arìn gíní báwọn alálẹ̀ di ọ̀gíní àìmọ̀rúkọ ogun tí ń já ni kọ́ máa lè pè ní mọ́ wọ́n ti máa lónìí o Ọlájídé sẹ́yìn ọ̀bá rìn rè ọ̀rẹ́ mi òsì tí ń ta wọ́n máa bá rìn jù yọ kó bá wọ́n ti wọ̀ ogun jà ọmọ kí wá ṣe pé kógun jẹun nìkan lákòóná rẹ tẹ́jú kó báyìí bàbá kò sẹ́ni ọba bá ní ọba tẹ́tọ̀ jẹ́ ogun tí ń bá ṣe. ṣó lè sùn sẹ́gbẹ̀ẹ́ díẹ̀. inú ohun tí bàbá sọ yé mi mọ̀ pé ohun tí bàbá fi ń bí mi sọ èmi mọ wọn bàbá lè sùn sẹ́gbẹ̀ẹ́ díẹ̀ máa fi ṣe. inú tó ń sọ ògbọ́ ni wọ́n dá lákòóràn alákòóbá alákòó inú. ìgbàgbọ́ wa ti kò ó. ó dà tún ní sójà sí bàbá
ṣé kò sí nǹkan tá a lè ṣe ẹ bá mi tiẹ̀ tuntun wo irọ́ jẹ́ kí n sọ fúnra mi bó ń ṣe ìwé láì kó fẹ́ kó bá mi lójú mi so jẹ́ kí n fẹ́ kó jẹ́ mi ni màá sọ fúnra mi bàbá ṣé kò sí nǹkan mi tẹ̀lé ṣe ẹ bá mi gbìyànjú wò because mo ti bá rìn báyìí sí kó má fẹ́ fi tiẹ̀ bá tèmi jẹ́ ṣé mi kábàámọ̀ kó mo ṣoore báyìí. Stop ẹ má bá mi sọ ó ti ní ìyàwó ẹ̀gbọ́n mo pàdé tí mo. kí ló kọ ìyàwó rẹ. Dámilọ́lá ni sá. Dámilọ́lá. ìfẹ́ tó jẹ́ lẹ́dàá rẹ̀ ló máa jẹ́. Dámilọ́lá o Sokosike alágbẹ̀dẹ ọ̀run ẹ̀yin lẹ́mà kọ́kọ́ rọrìn ẹ̀bẹ̀lẹ̀ ti yàn pín àwọn èèyàn sọ̀rọ̀ má tiẹ̀. ọba ayọ̀ gbogbo ọ̀nà tó fún níyàwó rẹ̀ débi ènìyàn wà lọ́ba ti ṣe ìbàlùṣebùṣe èyí kò dáa. ó dẹ̀ ń wò ta ló yẹ kó dìde kó sáré lọ mú ìyàwó ẹ̀ ṣé kò ní wà ní. kó má wà. ṣebí tí bá ti mú débi àbúṣe tí kò ṣe lọ fún wa. ó dàbọ̀ ń gbà máa lọ mo fẹ́ bá bàbá sọ̀rọ̀ mi ì lè àṣìjọba a ní o bàbá wọn ò aṣọ tiwa sà. ilẹ̀ èmi ní kọ́kọ́ rẹ̀ mú ọ wá. bẹ́ẹ̀ ni ó ṣàlàyé fún mi. ìfẹ́ rárá yí èmi náà mọ́ bẹ́ẹ̀ ni. ìfẹ́ sì lọ ṣáájú láìsí kí ọmọ tẹ̀lé. sọrí ọkọ rẹ tí ọwọ́ ẹ̀ kò dáná làmá látòdì ọ̀run. ìwọ sì nìkan ṣoṣo tó lè gbà kùtì tíràwọ̀ ẹ̀ lọ́fíjà gbàgbà. nídìí yìí ìwọ náà. èmi lè fẹ́ lò fún oògùn owó. Ọlájídé bí mo ṣe nífẹ̀ẹ́ tó ó mú mi wá sọ́dọ̀ babaláwo kó wá fi lè ṣògùn owó fún ẹ. ayé mi. kọ rí bọ́ọ̀dì o péyàn ò tán náà làwọn látòdì ọ̀hún àwa fẹ́ fìràwọ̀ rẹ kí ló kó lè rògbò rẹ kì í ṣe pé a fẹ́ lù ọ́ fún àgbèrè èmi náà bímọ mi ò sì ní lajú omi lẹ̀ kan fọmọ tèmi náà kí fálóyò kì í ṣe pé a fẹ́ lù ọ́ fún àjò owó wọ́n fẹ́ ràn ìràwọ̀ rẹ̀ lọ́wọ́ kí ògo rẹ̀ ọ lè tàn ní. kò sí rí gan. ìbà àkọ́kọ́ délé ayé lónìí tó dájẹ́ sórí òfurufú jágádó mo kọ́ lórí àwọn pàtẹ́pàtẹ́ mo kẹ́yìn àgbàsàkósàkó ọjà jẹ́ ní aṣọ àbòsówọ̀ fúnkú mọ́ o lérí òṣèwọ̀ fẹ́fàn ọ̀sẹ̀ kan òrùka tó gbẹ̀yẹ lọ́gbọ́n nílé ọlọ́fin àdìdò wọ́n pariwo rògbàlẹ̀ eku ọ̀sásá alábìrù gbọ̀gbọ̀rọ̀ ni wọ́n fi sọ̀rọ̀ níbẹ̀ sí ẹlẹ́gún akẹgbẹ́ o àtìgbé ọ̀gbẹ̀yìn gbàsà ogun ni wọ́n gba àwọn dókòdò wọ́n dogun ògún lálábẹ̀bẹ̀ ẹ̀jẹ̀ ògún lálábẹ̀bẹ̀ ẹ̀jẹ̀ ògún lálábẹ̀bẹ̀ ẹ̀jẹ̀ mo gbà lónìí o àkọọ́lá kókó sọ́jí gbàgì lọ́gà sọ́kó àwìn 75% Ọ̀rúnmìlà ọ̀rọ̀ tó kété bá balẹ̀ sọ nílẹ̀ gbọ́ kọ́ sẹ́bẹ̀. ọ̀kadì wọn kẹ́ kó yí gbà ajé rẹ̀ rí ọ̀yá gbé fún. kí ló dé ń bà mí. kéṣe omi àkígbè òdúmọ̀. bàbá tí ọkọ mi bá lọ ṣiṣẹ́ ọkùnrin tó bá yá kọ tí èkó ẹ̀pà mi wá dó àǹjírí níwájú ẹ̀. ọdẹ bá ọmọ àgbà ló ná àti rán wọn gángan tiẹ̀ ọ̀sẹ̀ yìí kánà tiẹ̀ ẹni tó sì má ti wáyé olónàgún ẹni lọ́ọ́ má ti lọ rẹ̀ àpàdé àlùdé rẹ̀ ń bẹ lọ́wọ́ rẹ̀ gbé e fún un. kó làkókò sọgi gbàgì lọ̀gá sọkó adé ògúngún nísọ̀ onísọ̀ bùjí ọ̀nàmọ́náyé ọ̀nà àgbàlagbà tá pòròpòrò àtẹ̀mọ́lẹ̀ lónìí ó fún gbòò adé ọmọ ajé ti ṣe àrẹ̀mọ onígbòmọ́gbò orí ọmọ olè ṣe bẹ́bẹ́ bọ́sà àwọn olè ọ̀sán àwọn olè sọ wàrà àtẹ̀wé àtàgbà ìlọ́gbàjẹ́ ìfọkọ rẹ̀ lónìí o
kẹ́jẹ́ orí ṣe kẹ́jẹ́ orí lò àwísẹ̀ nífà àfọ̀sẹ̀ tọ̀rúnmìlà ọ̀rọ̀ tó kìí ṣe bá balẹ̀ sọ́lẹ̀. yé Dámilọ́lá sọ fún mi pé n tó ṣàlàyé yìí rọ ni. bó ṣe rí nìyẹn. Dámilọ́lá ṣóògùn ẹni àbógbó sí. kó lè dá ni. kó lè dá. yé bàbá yìí ti gbà ẹ́. àṣé bá ṣe paná kan nìkan rú o. ó gọ̀ títí ògo tó lọ́hùn fún ẹ ó gbé lọ́kùnrin wèrè kan lọ́wọ́ ó ti ṣe truth of the air fún ẹ àbí wọ́n ti ṣe truth of the air fọ́mọ mi o ẹ gbà mí o irọ́ ti jó mi jẹ́ bọ̀bọ̀ látàlátà yẹn náà tí ò ní bọ́dì àwọn tó bá dẹ̀ ní fẹ́lẹ́fẹ́lẹ́ bẹ́ẹ̀ yẹn lóòótọ́ ìdínkùkù wọn kó mi ò dáa rárá tó bá ti rí fẹ́lẹ́fẹ́lẹ́ bẹ́ẹ̀ yẹn ó wá fi sátidé gba Sunday lọ́wọ́ ẹ̀ tí ẹ̀gbọ́gbà tó fi irú nǹkan báyìí lù ẹ̀ ṣé mi sí láyé mọ́ ni tó lè pè mí kó ṣàlàyé fún mi pé màámi o wọ́n ní wá jẹ́ gógó o mo báwo ni ṣe lọ́jọ́ àbí má jò èmi á dẹ̀ sọ pé àwọn tó jó gógó lọ́jọ́ kìíní àná dà máa rí wọn mọ́. mo mọ̀ pé ẹni gbaná mi ṣe sọ fún yín. ó dà ń sì ṣé o ti gba ògùn ẹ lọ́wọ́ ẹ̀. bẹ́ẹ̀ni mo o ti gbogbo ẹ wọ́n ló lògùn ẹ báyìí. bẹ́ẹ̀ni ni mo ní. ó dà ṣọwádìí kò sí wàhálà ìjọ abárí ibi báyìí níbí ń wọlé ìgbà tẹ́mi ti mọ kókó òwe ìròyìn báyìí tí mo ti mọ kókó inú ìwé ìròyìn báyìí gún òkè lọ́pàá lẹ́rù ẹ mọ́ ilé ya. màámi. kí tún ni. ewu kò ṣeé ṣe bẹ́ẹ̀ o kò ṣeé ṣe bẹ́ẹ̀ o. ó lé tó bí ọkọ ìwà rẹ lómi ṣe tú ọ̀dẹ ẹ̀ fún ẹ wọ́n ní ìgbò ṣe òun ní kọ́kọ́ ló góòdù àwọn ọkùnrin mi wò ó ṣé ìpàdé kan fún ẹ wàláì tí wọ́n bá kí obìnrin báyìí ẹ̀ẹ́bù tán máa gbé sí ọlọ́run jó padà ní wò ó lọ́gùnkè lọ́kẹ́rù ṣé wọ́n ti gbogbo. mo ti gbà á. kí wọ́n ló tún ṣẹlẹ̀. ìwò ó ju gbogbo ilé ìtẹ̀sọ̀ ìlọ ó lágbára sí gidi ni. kí ló tún lágbára bẹ̀ kí tún ni kí tún ni. ẹ wo. ṣojú mi tán mi jẹ ni. Ọlájídé ti pa mí. Ọlájídé ti pa mí. Èmi náà sọ mo ní kọ̀kọ́ yìí ṣe ìkọ̀kọ̀ ara fún mi. Ọkùnrin. Ọlájídé. Ọba má dẹ̀ ṣe bẹ́ẹ̀. Ọba má ṣe báyìí Ọlájídé. Ọlájídé. Mo ti fi orí já ilé agbọ́n. Ó dẹ̀ di dandan kí agbọ́n ta ẹ́.
ajé pé kó sáré kíákíá kó wá dá mi lóhùn kó wá ajé mi lè mí nìkan torí ò gbogbo ajé padà ní ọwọ́ Ọlájídé ọmọ àwòlé kí ajé mi kó bẹ̀ sí kúrò fún èmi dámilọ́lá ọmọ àṣàbí ṣoṣo mo gba ajé Ọlájídé ibi tó gun mọ́tò dé máa jẹ́ kí o fi ẹsẹ̀ rìn kọjá ibẹ̀ níwọ̀ bá má ṣẹ̀ mí bá má ṣẹ̀ mí. ẹ wo bàbá bẹ́ẹ̀ bẹ̀ mí láti èní tí ọ̀la mi ò ní gbọ́ bẹ́ẹ̀ fi gbogbo nǹkan tó wà ní ayé ibẹ̀ ni mi ò ní gbà bẹ́ẹ̀ ni agbófinró kan tó dání agbájákájí ni mo ṣàlàyé fún inú ọjọ́ kìíní àná mo ní tí ọmọkùnrin bá ṣìwàwù èmi á gba ajé tèmi mo ti gba ajé mi èmi dẹ̀ ti ṣetán láti máa gbé ajé mi lọ kí ajé mi kó lè wúlò fún èmi nìkan ṣé nìkan tó kàn jẹ́ kí n wá síbi ni pé bó bá ní ètùtù tẹ́ fẹ́ ṣe kí n tó gbé ajé mi lọ òun ló yẹ kí n wá o tó bá dẹ̀ jẹ́ pé bí mo ṣe gbé nǹkan mi kí ìrora máa lọ ẹ jẹ́ ọ̀rá máa bá tèmi lọ báyìí. bí n bá gbọ́ yé gbogbo àrọwà tí mò ń pa á sí ọ kìí ṣe wípé mò ń bẹ ọkọ má gbàgbé rẹ lọ à ń torí ọjà ń ta níjà lẹ́ẹ̀kú léwu torí ara rẹ mo ṣe ń bọ́ sọ̀rọ̀ kìí ṣe pé torí ọkọ rẹ pé kọ́ má gbàgbé lọ ni wọ́n ṣe ń pàrọwà sí ọ ọwọ́ à ń gún fùrù kọ́kọ́ tó o bá gbé ajé ọ̀hún tó o gbé tó o ta sí àgẹ̀rẹ̀ tó o gbé lọ sọ̀rọ̀ pé yóò wúlò fún ọ. kò lè wúlò ní tí ò yí ọ̀nà tá gbà sí ìjẹ̀kọ́ abẹ́ ìwé lọ́wọ́. ẹ jọ kí lẹ sọ. kò lè wúlò fún ọkọ rẹ lójú. òun ní igi ìwọ gangan nílẹ̀ ọlọ́ra rẹ̀ nígbà tó o sì ti gbé igi ọrọ̀ rẹ ní ìsìn ọ̀gbìn lọlẹ̀ aṣálẹ̀ rẹ káwá wo bí ó ṣe so èso gidi fún ọ. tó o bá gbé lọ tó o bá ta orí ọ̀nì ta ọ̀sí òwò tó lè ṣe tó lè sọ̀rọ̀ pé mò ń pè ọ́ nítorí ọkọ rẹ torí ara rẹ tí ń rùn ni wọ́n ṣe ń bọ́ sọ. sọ̀rọ̀ ilé ìṣe obìnrin. bàbá kí ló dé yóò lè ṣàlàyé lè fún mi tẹ́lẹ̀. kí ló tó jẹ ẹlẹ́tanú èèyàn tó jẹ́ obìnrin ìka kí ló fà á tó fi jẹ́ àbúrò òbí ní ta máa ń sọ mi lórí ọ̀rọ̀ olóbìnrin. ṣé báwọn màmá wa bàbá wa ṣe ṣe tí wọ́n rí ilé ọkọ gbé dàgbà ní ọkọ yín èyí sì nǹkan sọ́dọ̀ yín kọ́ jẹ́ nǹkan àbúrò ẹ̀ bò láti rí ẹ máa fẹ̀dí ọkọ yín ta káàkiri orí afẹ́fẹ́. àdúgbò kẹfà wọn ti gbọ́ ládùúgbò kejì tẹ́ ẹ lọ ṣe kílẹ̀ ò tó mọ́ àwọn àtẹnulọ́kọ àtayà ọmọ àwọn bá bẹnu ọjà yìí náà kàn án wọn ti fọgbọ́n pàdé rẹ̀ tó bá ṣe pé bí àìní ti ń fara kà án ló ń gé ahọ́n dànù kí dànù. sọ lè sọ̀rọ̀ bọ́ tí ń sọ̀rọ̀ yìí ìka ìyàn ni sọ́ọ́ni pé wọ́n gbé kọ́ gbé ọkọ ọmọ ìgbé lọ ilé aṣálẹ̀ rẹ̀ tó fẹ́ lọ gbé di ọ̀rọ̀ ọkọ rẹ̀ sùn. ayé bàbá tó sọ ayé ò ní dà ayé ẹni tó gba ògo lọ́wọ́ ẹ tó wá gbà fún ẹ padà ó máa ṣòfò dànù ni ayé ìyá tó wá bí ẹni tó yẹ pé lọ́jọ́ ayé wọn àwọn ológo gidi nídìílé wọn kó máa gbọ́njú sógo ológo náà wá láyé wọn wọ́n máa ṣòfò dànù ni wà láì wọn ní lójú tó ayé ara wọn. mọ́mí with due respect ẹ jọ à ń gbọ́ òun. ọ̀rọ̀ tẹ́ ẹ̀ sọ yìí ẹ ti fẹ́ máa ṣépè fún mi indirect. èwo ní indirect bọ̀ sí indirect mi ìdárúkọ. kò ní gbàgbé bá dárúkọ mi. ní ìdárúkọ ẹ. ok máa lajú mi sílẹ̀ kẹ́ dárúkọ mi kẹ́ máa ṣépè fún mi lójú mi kí n jẹ́ máa wò ó. ẹni àná lára ń tà ẹni àná lára ń tà tó bá fẹ́ sọ ni kò sọ. nǹkan tẹ́ bá fẹ́ sọ òní kẹ́ sọ ṣe ti gbọ́ ẹ má ṣépè fẹ́ anybody níbí báyìí. ọ̀fẹ́ lòwù wọ́n lè ṣépè bó ṣe wù mí ẹni tí omi tí yẹn bá ṣépè fún tó bá ta lára kó lọ kú sódò. ẹ̀ẹ́dẹ̀gbọ́n máa ṣépè fúnra wa. ó ti yẹ ẹ ṣépè kẹ́kọ̀ọ́ ṣépè. ìyá ewúrẹ́ ẹ pẹ̀lẹ́ ìyá ẹran. ewúrẹ́ o ọ̀rọ̀ ayé ẹ lóde ṣé ìyá rẹ̀ àbísùnwó ná ẹjọ́ ẹ̀kọ́ ìgbà yẹn pàwọn yéé bìnà ló bí ẹ táṣọ òṣòro tẹnu ló pọ̀ bí ò bá sí yẹn ìwọ o tún láyà pẹ̀lú gbogbo tọ́mọ mi ṣe fún ẹ o tún gorodóòmù wá sínú ilé yìí o tún gbé gorodóòmù o tiẹ̀ gbé pẹ́ẹ́lì kékeré wá gbé gorodóòmù o gbé yẹn wá ìwọ òun àríta ló gúnyán fún ẹ àwa wí tó à ń ṣe pé ara wa bẹ̀rẹ̀ sí ní tayín kí lẹ̀ ń tara fún ẹ̀yin òrókẹ́ tó ṣàbúrú ni
Wọ́n for your information. Èmi ò wá bẹ̀ wá palantir omi ìwà bẹ̀ wá polongo. Action lèmi wá take. Bí mo ṣe wá wà yìí. Sọ ọjọ́ tó máa wà rántí tí màá mú lọ́ọ̀yà wá. Òun láti tọwọ́ bọ̀wé. Torí ilé yìí ògo ọmọ mi ló fi kọ́. Bẹ́ẹ̀ni mọ́mì. Mọ́tò tó wà ń ta ògo ọmọ mi ló fi rà á. Bẹ́ẹ̀ni. Gbogbo nǹkan pátápátá pápátì tó ní ògo ọmọ mi ló fi ṣe. Nígbà tó lógo dẹ̀ ti gbogbo rẹ̀ dá ẹrù ẹlẹ́rù padà fún kó wá bẹ̀rẹ̀ láti bìgínì ayé ẹ kò jù yẹn lọ ń jọ̀wọ́ ni. Ọkọ mi. Sọ̀rọ̀ ó ní jọ̀wọ́ ni. Má tọ́ bọ̀ mí lẹ́nu. Má tọ́ bọ̀ mí lẹ́nu. Má tọ́ bọ̀ mí lẹ́nu. Mọ́mí mo ń gbọ́ yín. Ọkọ mi. Farabalẹ̀. Má bá wọn ági o. Sórí nǹkan tó ń ṣe wọn bó ṣe wà yẹn. Èmi mọ̀. Nǹkan tó ń ṣe wọn, àwọn ni wọn ò mọ̀. Torí tó bá mọ̀ ni. Ìyá kan tí ò ní làákàyè tó jẹ́ pé wọn ò jókòó kán ronú ara wọn kó tó di pé wọ́n wá síbí báyìí láti wá máa sọ̀rọ̀ ọ̀dẹ̀ lẹ́nu wọn ò ní wá síbí kán máa sọ̀rọ̀ òṣì. Kò lè dùn mí fún wọn tó bá jẹ́ pé ọmọ wọn tó lògo ó rògùn ẹ̀ lò ògùn ẹ̀ wúlò fún ni kò ní sọ pé òun fẹ́ yàn kan lógo kí ló dé tó ògùn ẹ̀ wúlò fún ẹ. ìyá mi tí wọ́n ní mọ́ṣúárì ò ṣe gbẹ́nu lọ́wọ́ kí ló dé tó padà tó gbólóńtó ó dẹ̀ ń sọ̀rọ̀ ikú ìtọ́jà ìtọ́ lẹ́nu ẹ̀ kí ló dé èwo ló ṣì gan wọ́n má try mi bó bá ṣe gbé wá ni máa ṣe gbé fún ewé rẹ̀ pọ̀ lé ó ń ṣàní lóríṣiríṣi bó bá jẹ́ lọ́gbọ́dẹ́ lọ́wọ́ ó ń fẹ́ onífẹ́rẹ́fẹ́ ó wá olódìdí ó wà ṣọ́tí yẹ́sì kó lọ mọ́ tó sọ lẹ́nu àwa wítán òbí mẹ́ẹ̀ ewúrẹ́ kalẹ̀ ó wá lanu gbàgà ó wá sẹ́kẹ́ kékeré bá dàgbà yẹ́yìn àjẹbàjá àjàmà yẹ́yìn nígbà tó ń yẹn wọ́n fẹ́ sọ pé òjẹ́ ní ògùn ọmọ mi rádaràda kí lè bá ká. Mommy, with all due respect. Finish what you need, you need to respect to go on the work property, straight on the point. Okay, ma. Since to yẹ pé ẹ fẹ́ kí n sọ̀rọ̀, ṣé pé àgbà tẹ́tí ń sọ̀rọ̀ látara mo dákẹ́ ni because mom sí mi tọ́jú pé wọ́n kọ́ mi mo dẹ̀ gbẹ kọ́. Èmi ò bá kọ́ fún mi yẹ ẹ bá kọ́ ẹ tó ti yẹ ẹ sìn mi ò dẹ̀ bẹ́ẹ̀ wí. Olórí burúkú ìyá tó bí ẹ mo rí bá wí tó tí yóò bá jó lórí burúkú tó bá rìn re báwo ni ẹ ṣe máa bímọ tí ò ní búrọ́tọ̀ gbogbo ọmọ ẹ láti ilẹ̀ tẹ́kọ̀ọ́ lọ́pọ̀lọpọ̀ lọ́ máa fi ṣáyìn láyé. Àwọn wí tán ìyá ẹ ó yá orí àkàtà àyàkalẹ̀ oúnjẹ ó mu ẹjọ́ ń jó oúnjẹ bí tó ń pààyàn lórí àwa wí tán náà fọjọ́ ọlọ́jọ́ lọ ṣe ní fọjọ́ ọlọ́jọ́ lọ nígbà pé ní tí ò yẹ tí ò tọ́ sí yín lẹ̀ ń jẹ wọ́n fọyọ́ fọmẹ́sọ ọjọ́ òní kí wá. So ibi tí mò ń lọ gangan nìyẹn ma. Sherry yes ma gbogbo nǹkan tẹ̀ sọ látàárọ̀ ẹ rí pé mi fẹ́ fèsì. But now I think I need to talk. Only. Yes, ma. Sherry, ilé yìí, ìgbà tí mo kọ́ ralẹ̀, tí mò ń ṣe foundation, tí mò ń ṣe gbogbo ẹ̀. Ìwọ nìkan ló dá ṣe. Pẹ̀lú ògo Ọlọ́run, orúkọ mi ló wà ń bẹ̀. Orúkọ ẹ ló wà ń bẹ̀. Àti ogún mi. Àmọ́ máa gbọ́. I built this house with my sweat. I built this house with my hard-earned money. All the cars in the compound, I bought them with my hard-earned money. Shut up, man! Shut up, man! Shut up! For your information. Ìyá ọmọ mi ìyá yọmí dé because mi wà mọ reason tí. sọ́ọ́sì ẹ̀sọ́ kọ́kọ́ fún ẹ ó rí pé òdọ́pọlọ tọ́rọ̀ ẹ̀ bá dé kóòtù àmọ́ àṣẹ fada ìjọba bèrè pé sẹ́gbà tó ra lẹ̀ tó kọ́lé ṣẹ́wà àti ìyàwó ẹ̀ lẹ́jọ́ fẹ́ra yígbà ìyàwó ò tí ì má rì kò wọ́n sọ pé ó ti má rì àmọ́ nígbà àti fẹ́ra wà mo ẹ̀ṣẹ̀ wá ra ilẹ̀ mo wá kọ́lé mo wá ra mọ́tò ṣé òun àtàlẹ́jọ́ ṣé wọ́n máa gbọ́ ṣe wọ́n kàwé ṣé òbí àwọn aráàlú òyìnbó tó bá jà ìfọ́sára wọn wọ́n máa pín property wọn into two wọ́n máa pàkàn fún ìyàwó. torí ẹ̀mí ọ̀ṣẹ́ wa ń lọ òyìnbó torí ẹ̀mí mi ọ̀ṣẹ́ wa ń lọ tó ẹgbẹ́ nàìjíríà ni mo wà because gbogbo mọ́tò tí mo ní gbogbo properties mi pátápátá yes my love yes my love yes my love thank you. Ọlájẹ ṣé ojú mi ló ṣe ń sọ fún ọkọ pé yes my love ṣé kìí ṣe pé kò fẹ́ dà fún yàrá ṣá ṣọ fẹ́ para ẹ̀ ṣé kìí ṣe pé kò fẹ́ dà fún yàrá tó bí ẹ̀ ṣá àbí kò fẹ́ dà fún yàrá ẹ̀ àbáyé ṣé ẹ bá yẹ yẹ ṣe ká yẹ lójú ẹ̀ ìyàwó ẹ̀ sọ ìyàwó ṣe náà ẹ̀ka ló kí ló dé tẹ̀ ó rí pé ayé ẹ̀ ti ta pàbí. bá mi bèrè lọ́wọ́ wọn. ìyá asúnwé ọmọ àtùkà jẹ́ ta price mọ́mí ẹ̀yìn kẹ́ gbọ́ wá kí ló ṣẹlẹ̀ kí ló dé ó ti yẹ sí àwọn ọmọ tó ṣẹnu bíi bíléèdì àlọ́yà wọ́n jẹ́ ìsọ̀ kọ̀ọ̀kan fún ẹ. torí àwọn tó ń sọ pé wọn kọ́kọ́ padà sẹ́ tí o bẹ̀rẹ̀ sí ní jẹ́dọ̀ bí ẹ̀rọ ọlọ́gì wọ́n jẹ́ kẹ́mi sọ kọ̀ọ̀kan fún ẹ bó bá ṣe fẹ́ sí wọn kó mo sọ fún ẹ láti ilẹ̀ kí gbogbo ẹgbẹ́ ṣe wà yìí ká pín 100 èmi nìkan tí tó fẹ́ sí yín
máa ń ya yín bí ẹni ya síkìnì bí bá ti ya yín lẹ́pọ̀ máa ya yín lẹ́sẹ̀ máa gbórí yín sọ́tọ̀ báwo lẹ ṣe fẹ́ sí mú mi dára jà wá ẹ̀ṣẹ̀ ń pè yàn wá ọ̀rọ̀ gbọ́yà ni kíni. ẹ má joyè rédíò àsọ̀rọ̀ má gbé. gbẹgbẹnu gbàgbọ́ yọ̀wé ayé àtijọ́ ni rédíò yẹn. darling jókòó ìyàwó dáadáa pẹ̀lú ọkọ mi ọmọ alálùbáríkà àwọn ìyá yìí ni mo máa rí sìn wọ́n sọ̀rọ̀ nípa property wọ́n sọ̀rọ̀ pa ògo kìíní kan. àwọn ìṣẹ́rí tológùdé yẹn ọkọ mi Akanni kọ ọmọ olóko ẹ̀ṣẹ̀ Ọlájídé mi àwọn tí ẹ ó ṣàlàyé gbogbo ẹ̀ fún mi ó jẹ́ kó yé mi pé àwọn kan lógo ní ráńpẹ́ wọ́n wá ní kí òun máa ní ìjọba yẹn ọkọ mi dẹ̀ ní Ọlọ́run fún lórí ọ̀fẹ́ ẹ̀mọ́ ó manage judiciously Ọlọ́run wá jẹ́ kó gbọ́ kó dirú kó dìgbà ẹ̀mọ́ mọ́ òun lọ́wọ́ because naturally. máa wo tí ẹ orí pọ́ọ̀tù eléyìí ti dọ̀dẹ̀ ni. ó lò wà á lè lògó tiẹ̀ but thank God for you. Thank God for me. nílé ayé. mẹ́ẹ̀ ó ṣe jẹ́ kó sọ̀rọ̀. torí tó bá jẹ́ wípé òun mọ ògo lò ní kò ní gbógo tiẹ̀ fẹ́ lómi kò máa gbàrà ẹ̀dá. That's it. But that's by the way. Ìgbà tí wọ́n dẹ̀ wá ṣe bíi pé àwọn fẹ́ tọ́lọ̀ nìyẹn tó dẹ̀ feel pé àwọn fẹ́ gbógo padà Ọlọ́run tó dẹ̀ jẹ́ ológo tó gbé ògo kárí ògo. Kábíyèsí bàbá. Ó ní pé kí ọkọ mi látara tèmi kó bí ọmọ ológo. Yes, ọmọ alálùbáríkà. Ọmọ ológo dẹ̀ wọnú ilé ìgbà. Gbogbo nǹkan dẹ̀ bẹ̀rẹ̀ sí ní yí padà sí dáadáa lẹ́yìn ìgbà tí àwọn àǹtí ológo tún jì tó gba ògo wọn. Wọ́n mọ̀ wípé unlimited ń bọ̀ lọ́wọ́. Excuse me, mi ò bá ẹ sọ̀rọ̀. Mama bá mi exchange words. Èmi àti àsínú sàwáwù tí wọ́n sọ̀rọ̀ wọ́n máa dùn mí ò láìkẹ́. Wọ́n ní ẹjọ́. Ongbona, I see the hot you. Bá mi ká lọ, ongbona. I see the hot you. Ẹ máa bá mi ká lọ ìgbéyàwó iná ni o. Ìgbéyàwó iná ni o. Ẹ bá gbogbo mi o. Ìgbéyàwó iná. I should have called you to give you this good news. Well, I don't know if your wife would be with the phone. Who is this? Mo ti gbé ní látọjọ́ ẹni kí ló ṣe ní bí mo ṣe ní tí mo ṣe ní ìwà tí mo tí mi ò dá sí ẹ tí mi ò dá ẹ lóhùn ṣe ń bá mi sọ̀rọ̀ gbòó ní kí n má parọ́ fún ẹ mo kúrò ní WhatsApp ẹ mo kúrò ní ẹ. Yes, àgbésẹ̀ tí mo rí lórí WhatsApp ẹ lé. Ẹsẹ̀ torí lélẹ̀. Mo bá ti bí mi.
Message tí wọ́n rí lè tó ṣe ń wà báyìí láti jọ yìí. Yes. Tí kò kún torí ogún kan tó sọ ni. Farabalẹ̀, jẹ́ kí n lọ fi hàn. Ṣọ́tì rẹ̀. Yes. Ṣọ́tì rẹ̀. Message tó fún mi lélẹ̀. It was a wrong number. This person was going to message another person kó tó wá ní pé message wọlé sọ́dọ̀ mi. As a matter of fact, ìjọ ẹ̀ mò ń drive lọ ni. Hello? Yeah. Sorry, Talon Sorrow. I got a message from you and I don't understand. No, Olajide lorúkọ tèmi o. Oh. Okay. But ẹ̀yin náà ma verify number tẹ́ bá fẹ́ send message or tẹ́ bá fẹ́ pè. Now you're telling me to wrong this thing. Ẹ máa check nǹkan tẹ́ bá fẹ́ send sí yàn dáadáa jàre. Yeah, my own name is Olajide. Ẹni farabalẹ̀ kan máa send kí ni máa sọ pé sorry, what sorry pé sorry, please keep your sorry to yourself. What nonsense. Where is this message coming from? Kenya tó wá sọ pé òun mistakenly send message sí mi ni pé ṣé mo pé 5 ló parí nọ́mbà tèmi bẹ́ẹ̀ tó ń fẹ́ send message sí 6 ló parí nọ́mbà títí ẹ̀ so instead ó type 6 ó type 5 wọ́n message wọlé sọ́dọ̀ mi in fact òun lélẹ̀ yìí message tẹ́lẹ̀ padà send sí mi late tó fi apologize. What? Ṣé pé wrong number ẹni send message sí? Wrong number ni. So ìwọ kọ́ ni message yìí wà fún? Èmi kọ́ ló wà fún. In fact, I had to call them back that very day. Pé kẹta nílé yìí mo mọ̀ bẹ́ẹ̀ yẹn mo máa ti fi mí. Nǹkan tí bàtẹ́ ti ṣe leléyìí ọ̀nà nǹkan tí bàtẹ́ ti ṣe leléyìí. Nǹkan tí bá ṣe ni bá ti bẹ́ Ọlájídé bá ti bẹ́. Ó lè lónìí lọ ṣìwọ̀n tó ṣe ń ké báyìí. Ṣé kí n bá ronú ni? Ṣé gbogbo nǹkan tó ṣẹlẹ̀ ṣé kò yé ẹ ni? Ṣé kí tèmi wá gbé ni? Pẹ̀lú gbogbo ìgbìyànjú mi, ṣé kí tèmi gbé ni? Ṣebí máa mi àti gbogbo àwọn tá a rò pé ó máa parí ẹ̀. Gbogbo ọkàn lórí kí n gbà kámú ni. Báwo ìfẹ́ gbà kámú? Ṣé bí wọ́n náà mọ ogun ọ̀rọ̀ mi? Wo torí láti kékeré ni orí mi àti ẹlẹ́dàá mi ò fi fẹ́ ilé olórogún. Ìṣẹ̀dá mi ò faramọ́lé olórogún rárá. Ẹlẹ́dàá mi ò fẹ́ ilé olórogún. Yéésù kún ẹ̀jẹ̀ rẹ̀, ìwọ ló fẹ́ gbogbo ẹ̀, ìwọ ló fà á. Yéésù kún, wọ́n ní o jẹ́, o léegun ni, wọ́n ní o sọnù, o lẹ́nu díẹ̀ sì wà ń bẹ̀. Ó gbọ́dọ̀ tó ṣẹlẹ̀ ìwọ gungan ló fà fúnra rẹ̀. Nígbà tí wọ́n ní kó fi lé ọkọ ilé kí ló sọ? Ó ní ò lè fi bẹ́ẹ̀ lẹ̀, tó gbogbo ẹ̀ tó bá débẹ̀, fèsì ẹ̀ fúnra rẹ̀. Àbí ìgbà ìkọlù wà tí mò ń bẹ̀ tí mò ń lọ tí mò ń bọ̀ pé jọ ẹ̀rọ ọkọ̀ tó bá ń ṣẹlẹ̀ láàrin ọ̀tọ̀ pẹ́ sọ fún mi jẹ́ kí n mọ̀ kí ló sọ ó ní mi ò lè mọ̀ mi ò lè dá sí tó bá pín òkú tó yẹ kí n mọ̀ ní wá ti sọ fún mi tó má sun ẹkún ẹgbẹ́ rẹ̀ sí mi lọ́rùn ó ti ń sú mi. Mi ò ní gbà ọ́ mi ní gbà ọ́.
Èmi ò fẹ́ kó ké o. Mi ò lè fẹ́ kó rùn kankan. Tó bá wo wájú tó bá wẹ̀ nínú wa. Ṣùgbọ́n ìwọ náà ló fa ètò pọ̀ jù náà. Ìwọ ló fa ètò pọ̀ jù bẹ́ẹ̀. La fẹ́ ṣe báyìí. Ẹ ṣé mo dúpẹ́ ẹ̀yin màmí. Mo appreciate gbogbo effort yín lórí pé a fẹ́ yanjú ọ̀rẹ́. Abiyamọ nìyẹn. Mo dẹ̀ ń gbàládùra pé àwa náà ò ní jábọ́ lẹ́yìn lágbára lọ́wọ́ náà. Gbogbo nǹkan tẹ̀lé sọ pátápátá, gbogbo ẹ̀ ló yé mi o. Ibi tẹ́ ẹ̀ sọ dé gan, ó yé mi jù bẹ́ẹ̀ lọ. Because ká má parọ́, ìgbà tẹ́mi gan ń bọ̀ wá sínú ilé tí mo wọnú ilé mo rò fúnra mi gẹ́gẹ́ bí obìnrin pé ṣé mi gan lè gbàrú ẹ̀. Káre, ọpọlọ ò ní dọ́gba. Àmín. Because ṣe rí ìyálé mi, wọ́n try gan fún ọkọ wa. Èèyàn ni ìyálé mi o. Ọmọ dáadáa. Èèyàn ni wọ́n. Because kéèyàn tó lè ṣe àdúrú nǹkan bẹ́ẹ̀ yẹn fún ọkọ, a jẹ́ pé ó nífẹ̀ẹ́ ọkọ ẹ̀ dénúdénú ni. So èmi appreciate effort wọn gan as a woman. Ṣé wá rí kí n máa bòkù lọ sílé olóró? Ibi tí mo ti ń bọ̀ kankan, tí mo ti wá síbí, ó láwọn ìṣípayá tó ti ọkọ sẹ́yìn tí mo dẹ̀ máa fẹ́ tọmọlẹ̀ díẹ̀ sí mi báyìí kọ́rọ̀ tèmi náà bá lè yé wa gẹ́gẹ́ bí ọ̀rọ̀ tiyín náà tó ṣe yé mi. Ṣẹ́rí àtìgbà tí mo ti bí Ayọ̀mídé, bí mo ṣe wà nílé ọkọ yẹn, tí n bá lọ tí n bá bọ̀, ẹ mọ̀ àwọn aláṣọ funfun tó máa ń ṣàdúrà ó kàn lè wá sọ́dọ̀ mi tó kàn máa sọ fún mi pé ògo ni mo gbé dání, ògo yẹn á bá mi kalẹ̀ and all of that, pé kí n padà síbi tí mo ti gbé ògo yẹn. Máa rò ẹ mọ̀ èmi ò dé kí n ṣe tó máa rò kan lọ fà. Tí má ti rò lọ sọ́tún tí mo ti rò lọ sọ́tún máa tún gbọ́kọ̀ kúrò ń bẹ̀. Ṣé wá rí ó wá ní incident kan tí mi ò lè gbàgbé because ìyẹn heavy. Àwọn tó máa ń wọṣọ funfun yìí, àwọn tó máa ń pọwọ́ dà yẹn, something like that, mommy. Because mi ò really were inclined ní culture dáadáa. So wọ́n wá sọ́dọ̀ mi lọ́jọ́ yẹn, wọ́n ṣá ní àwọn fẹ́ mú mi, mo ṣá fún wọn lómi, mo fún wọn everything. Wọ́n wá ní pé kémi dẹ̀ máa wo Ifá Ògbè ló yọ sí mi. In fact, I had to go to my grandma because me understand the cotton so pé kí ni meaning Ògbè. So grandma mi ló wá jẹ́ kó yé mi wípé Ògbè fóun ni full thing tó máa ń sọ. So but gbogbo yẹn náà mi ò really rò lọ fà until ìgbà tí Daddy Ayọ̀mídé Akanni mi until ìgbà tó wá claim Ayọ̀mídé. And bó ṣe wá ó wá dàbí pé gbogbo nǹkan tó ti sọ yẹn ẹ mọ̀ kí èèyàn máa rí manifestation ẹ̀ ni èmi náà fi wá bí mo yẹ wọnú ilé yìí èmi náà ṣe wá ń rí gbogbo ẹ̀. And mo sọ́rí ò yálé mi ẹni ìdàgbò ẹ ní sùúrù mi ò mí nẹ̀bẹ̀. No, ẹ gbọ́ ọ̀kan tó ó ní mo ní ìdàgbò. Ẹ má bínú ẹ jẹ́ land ẹ jẹ́ kúkẹ́ tó sinmi ìyálé mi ẹ farabalẹ̀ because o sọ pé àgbà tí o bá no okay sorry mi ò mean ẹ̀bẹ̀ mi ò mean ẹ̀bẹ̀ yeah but nǹkan tí mo ń try láti sọ ni pé bí mi ṣe débi ẹ mọ̀ láàrin mi àti Akanni mi àwọn kankan ọkọ so àwọn nǹkan tó dé ọkọ yẹn ni ò ní jẹ́ kí nǹkan tẹ̀yìn sọ yìí kò lè possible because aṣọ ògbọ́n ọmọ yẹn ti rìn òwò ọjà bí mo ṣe wà yìí oyún more than 2 months ló ti wà nù mí. What? Ọlájídé, ṣé nǹkan tó ń sọ fún mi ni pé ní ẹnu ìgbà tí
obìnrin aláàgẹ̀lẹ̀ mọ̀ òṣìṣẹ́ nílé yìí ìwọ yọ kúrò lẹ́gbẹ̀ẹ́ tèmi ó lọ sùn pẹ̀lú ẹ̀ débi pé ó ní oyún torí mi ò gbọ́ ọkọ tó sọ dáadáa mo fẹ́ kó o fún ara ẹ kí o fi ẹnu ara ẹ sọ fún mi báyìí pé ní inú ilé lójú ẹ̀mí mi ìwọ lọ sínú yàrá ẹ̀ lọ. No, please, I don't get it. Just tell me. Sọ fún pé irọ́ ló pa. Sórí mo mọ̀ pé irọ́ ló pa. Ẹjọ́ sọ fún mi. Ẹjọ́ fún mi kó sọ̀rọ̀ náà. Ìyálé mi ẹjọ́ ẹni sùúrù. Ẹlọ́ parọ́ mo ní. Ìyálé mi ẹjọ́ ẹni sùúrù. Ẹni sùúrù. Ẹni sùúrù. Ẹ jẹ́ kí ìyálé mi ní sùúrù. Mi ò mọ̀ mọ̀. Ṣé ibo kọ́ mi ṣe ń wá? In fact, kò lè ju bí ẹ̀mẹ́ 6 lọ. Gbogbo ọ̀kọ́rẹ́ sí mo sọ yìí. Ajé mi. Kò lè so bó ṣe jẹ́ nìyẹn so mo lóyún ọmọ mi náà wà nílé mi ìṣàkóso síbi tẹ́ fẹ́ tì mí sí mà kò síbi tó fẹ́ tì mí sí ìdí ẹrù mi ni mo wà yìí gbogbo wa náà la gbàdúrà pé kọ́lọ́run lè wá di ẹrù wa ẹ jọ̀ọ́ ẹ̀yin màámi àmì ẹ máa pọ̀n mí títí ni mi ò dẹ̀ ní jábọ́ láṣẹ Èdùmàrè. mọ́mí ẹ̀dá sọ̀rọ̀ yìí. ṣá lè sọ̀rọ̀. ẹ lè sọ̀rọ̀ máa. torí gbogbo ọ̀rọ̀ tèmi ló máa ń yàtọ̀ ntẹ́mi kàn fẹ́ sọ ni wípé sórí ẹkún egbére tó ń sùn ó tí ìráyè ẹkún wọ́n ó yẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ẹ̀yà àbọ̀ wá bá mi tiẹ̀ ìyá wa Àkànkẹ́ o àbí àbákànkẹ́ kọ́ àbágbèkẹ́ ẹ̀wọ́n lẹ́ ń jẹ́ mẹ́ ṣàgbékẹ́ ni àbákànkẹ́. None of the above. No, sọ ìjọba bá ń gẹ̀. Àjíkẹ́. Ẹ̀yin Àjíkẹ́ dẹ̀ máa ń burú lóòótọ́. A dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run. Ọ̀nkú. Púpà là ń tà. Ẹ̀yin náà ti gbọ́ gbogbo bó ṣe ń lọ. Torí mo rí pé wọ́n náà ń jáná sì sí. Gbogbo yẹn ń sọ̀rọ̀ ń jáná sì sí. A dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run. Ṣé ní gbogbo tó ṣẹlẹ̀ yìí pátá? Kò ń ṣẹ̀bi anybody. Ẹni tí mo rí bá wí rẹ̀. Ọmọ ẹni ò bá gbọ́ ní àbáyọ̀. Gbogbo ẹ̀dá láyé yìí tó bá ti ní òbí tó ń farapamọ́ fún ẹni tó máa wẹ̀ irú ìṣòro tó máa ń bá wọn rẹ̀. Mo máa ń ṣàkíyèsí pé gbogbo ẹ̀yin ọmọdé ìsìn ẹ máa ń gbọ́n jura yín lọ. Ó dìgbà tí ẹ bá wá ṣe àṣemáṣe tọ́wọ́ yín ò bá ka mọ́ lẹ́ẹ̀ṣẹ̀ wá rántí pé òbí yín wà níbi kó yẹ kẹ́ ṣàlàyé. Tẹ́ bá rántí níbẹ̀rẹ̀ bóyá ẹ tún sọ pé ìyá yìí máa ń sọ̀rọ̀ jù máa sọ̀rọ̀ nígbà tó di pé wọn máa ẹ̀ change ògo sógo pààrọ̀ ògo síra wọn ìbá ọmọ mi rí mi lẹ̀ kó sọ fún mi àbí mo rántí ìgbà kan tẹ́ pé ìyàwó yìí náà ló sọ yìí pé ògo 2G a dẹ̀ dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run pé ó tún yìn báyìí sí pé ó try ó ti ra igi ṣubú ọ̀pọ̀ ní fọlọ́run ajá pé tó sọ tẹ́lẹ̀ ó kò jẹ àwọn gbogbo ẹ lè dáná. àwọn náà ni mo sọ ó ti dà ó kó yẹn jẹ ó yẹ̀ṣẹ̀ wá so lórí ọ̀rọ̀ báyìí a dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run ohun tẹ́mi kàn fẹ́ sọ ni wípé ntẹ́mi kàn fẹ́ sọ ntẹ́mi kàn kí ni má mi orí jẹ́gẹ́jẹ́gẹ́ lẹ́gbẹ̀ẹ́ mi o tòsí ló wà ó ṣíkú ẹyọ kan tí wọ́n fún ẹ báyìí yá gábí gèlè mọ́ ni bí ntẹ́mi fẹ́ sọ. My dear, jẹ́ ọ̀rọ̀ ajé fún ẹ ní jánọ́sì tiẹ̀. Àsọtọ́ ọ̀rọ̀ pọ̀ fún ẹ. Máa ẹ́díìtì ọ̀rọ̀ ẹnu ẹ. Kò ń ṣe pé bí ìgbà èèyàn bá ṣe tó náà lèèyàn ṣe máa ń rò pé mo lè sọ̀rọ̀ mo lè kù sí tí mi ò lè sọ. Máa ẹ́díìtì ẹ̀. Ó ti yẹ o sọ̀rọ̀ lẹ́ẹ̀kan oníyàálé ẹ̀ ó ní ìdí àgbo. Ó rí pé ó gẹnu ẹ lọ. Pò láti sọ̀tì ló fún yẹn. Ipe ń jẹ́wọ́ nìwọ́ ìwọlé náà tọkọ yẹn fi gùn wọ́ tí wọ́n fi lóyún àwọn tó dẹ̀ ń gùn láti jọ́ yìí ọjà ìrùpẹ̀ ló rà ọ̀pọ̀ èèyàn ń fi ọmọ yan anybody lójú àti kò ní kálukú ní kọjá ẹ̀ ó lè jẹ́ ojú tí wọ́n ní ló máa porí ọmọ wálé fún ó ti yẹ ń sìn ẹ̀dá ò láròpin ṣé gbogbo tá a bá ń ṣe láyé yẹn jẹ́ ká fi bẹ̀rù Ọlọ́run ṣe ẹ̀ka ẹ̀jẹ̀ níbẹ̀rù Ọlọ́run lọ́kàn adúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run pé gbogbo kínní owó ya tẹ́lẹ̀ Ọlọ́run tó wá fi píìsì tó wá sọ píìsì kalẹ̀. Màmá ẹni sùúrù píìsì wọ́n ló lóyún ẹni kò lọ pé ilé jẹ́ máa.
ọkọ̀ fún títí mi bá ti jẹ́ sí mi ò gbọ́ correction bá ti la bẹ́ẹ̀ ju wọn lórí bẹ́ẹ̀ jẹ́ inú abẹ́jẹ̀ ní gbé pẹ́rù wèrè tẹ́ máa ń gbé sọ́ni kò jẹ́ kó ní yín pé ẹ má bàtà ọkọ mọ́ tó bá dún bí egúngún lẹ́gbẹ̀ẹ́ mi màá ń lẹ̀ ń bàtà lórí wọ́n bá dún bí ọ̀rọ̀ màá fún ẹ ní ṣínkó. ìgbéyàwó tẹ̀rí ẹ̀ ó fẹ́ sùúrù. So mama nǹkan tí ẹ ń gbìyànjú láti sọ fún wa sí ni pé ọmọbìnrin tí ó yan yín jẹ yìí ẹ fẹ́ ká bá yín gbẹ̀mí lẹ́nu ẹ̀ ká yanjú ẹ̀ pátápátá ṣé nǹkan tẹ́ fẹ́ gangan nìyẹn. ẹ wo mi ò fẹ́ kí ọmọbìnrin yẹn exist mọ́ rárá and I want a very clean job. tẹ́ bá wá ṣe iṣẹ́ yẹn tán ẹ jọ̀ọ́ ẹ bá mi make sure pé ẹ confirm ẹ pé ẹ̀mí ti jábọ́ lẹ́nu. Mama ẹ fi yẹn lẹ na wa work. Okay. A máa deliver ẹ fọkànbalẹ̀ but nǹkan tó ṣe kókó sí ni payment by my get owó ni kẹ̀kẹ́ ká sọ̀rọ̀ lé lórí ṣé you understand. ẹ wo ṣẹ́rí payment yẹn ohun gangan ló kéré jù sí èmi I just want a clean job and ẹ jẹ́ mọ̀kọ́ tẹ máa ṣe fún mi kẹ́ tó kúrò ń bi ẹ̀yẹn send details yẹn sí mi and I will pay you in full. Wow. Full ni mama tó fẹ́ sọ ayẹ pé ẹ ti ready fún iṣẹ́ nìyẹn. Wow. lórí pé mama mi business gan gidi ẹ ó ti lọ. Bọ̀ mama àtìgbà tí ń sọ̀rọ̀ iṣẹ́ yìí fún wa ẹ̀ ń ta fẹ́ lọ hit àmọ́ ibi tá à ń lọ gangan àmọ́ báwo ló ṣe jẹ́ bẹ́ẹ̀. ẹ wo èmi gan try láti get picture but débi mo ṣe ń bá yín sọ̀rọ̀ mi ò tí ì get ẹ̀ but ìyẹn ò kí ń ṣe problem rárá o èmi fún ara mi ni mo máa guide yín débi tẹ́ ti máa ṣe iṣẹ́ yẹn fún ara mi báyìí máa guide yín bó ṣe tó àti bó ṣe yẹ tẹ́ fi máa take it down so ìyẹn is not a problem at all gbogbo ìrìn ẹ̀ ni mo mọ̀. Yes. So ẹ má worry, I'll keep you updated. Okay. Yeah. Wow. Ó ti lọ nìyẹn. Iṣẹ́ ti dé ní ọmọ aláṣejẹ àbí kí ló ní mo sọ pàdí mi. Ṣé go ọlọ 100. Gbayò pọ̀ sí wàhálà. All right, we'll see you again. Yeah, sure. Ẹ má gbàgbé àti send details yẹn sí mi o. Sure, I will do it right away. Ní ṣe o, mama. Ìyálù mama, a ti wà ní street ẹ sọ fún wa ẹ níbi tí po wà ẹ. Yeah. Exactly. Okay, bẹ́ẹ̀ náà la máa yà sí. Okay, all right. Right away. So where she talks me. Ibi tán la máa yà sí náà la wà ẹ no time. Ọmọ ya. Ó dà pé ó dúró láàrin títì báyìí. Yẹ ó wá kọjú síbi gate black kan. Ẹ ti máa rí bẹ́ẹ̀ ẹ ti máa rí ibi tó dúró sí bẹ́ẹ̀ níwájú gate black kan báyìí ibẹ̀ ló dúró sí ẹ̀kọ́ ní tẹ́ bá àti rí òun kọ́ ló dá wà bẹ́ẹ̀ tẹ́ bá àti rí ẹ̀yìn straight up yeah okay. Confirmation.
Confirm. What? Ah. How did that woman will pay us money with this? Like saying she, oh, no time for that. Movement. Good, man, go. Ó ń gbóná.